Elizabeth ó wá send bóyá send owó yẹn sí mi ibi tó ti send ẹ̀ sí mi lèmi tí wàá rí àrídájú mo wá rí pé ẹ jẹ́ dúró náà mo rò pé 65 ni mo send sí man yìí mo kọ́kọ́ rí another one 67 later mo tún wá rí kan 2.9 later mo tún rí kan 500 mo tún rí kan 400 gbogbo owó yẹn wá accumulate sí 71 million so kì í ṣe license kan mo fi send owó yẹn sí o because kò sí bí mo ṣe máa wà ní license mi owó tí mo fi ń trade kí n wá withdraw gbogbo ẹ̀ ní portfolio mi kí n dẹ̀ kó fún ẹ mi I wasn't in my licenses then. Ẹ kú déédéé wòyí o ẹ̀yin ọmọ Yorùbá ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi. Mo pè ẹ̀yin alábíamọ ayé. Mo pè ẹ̀yin alábíamọ ọ̀run. Ẹ̀yin tí ẹ máa ń dúró ti ọmọ tẹ́ kì í jẹ́ kí ọmọ jìn sí ọ̀fìn ayé. Nítorí ìdí tí mo fi bẹ̀rẹ̀ báyìí ni wípé àwọn ọmọkùnrin kan wà lénìí tí ọjọ́ orí wọn ò ju ọjọ́ orí Mr. Timileyin yìí lọ tó jẹ́ pé ritual ni wọ́n fi ń live. Wọn kọ̀ láti fi bàbá wọn ṣe ritual, wọn kọ̀ láti fi ìyá wọn ṣe ritual, wọn kọ̀ láti fi ẹ̀gbọ́n tàbí àbúrò tàbí girlfriend ṣe ritual. Àwọn kan wà tó jẹ́ wípé lénìí fraud ni wọ́n fi ń live. Kò sí nǹkan, they are ready to give anything to it. Ṣùgbọ́n bí Ọlọ́run bá wá dá irú Mr. Timileyin yìí gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe ń wò pé ọmọdé ni ọmọ kékeré tí kò wá tí ọ̀rọ̀ à ṣe fraud tí ò wá sí lọ́kàn, ọ̀rọ̀ à ṣe yahoo tí ò wá sí lọ́kàn, tó bìlífù wípé a gbọ́dọ̀ ṣiṣẹ́ ká làágùn ká tó lè jẹun. Ẹ̀yin alábíamọ ayé, ǹjọ́ yẹ ká dá ẹ̀mí ẹni náà légbodò. Nítorí pé tí gbogbo tí dùnyàn nínú bá ti ń kúrò ní gbèsè ayé yẹn ń pin lọ náà nìyẹn. Tó bá ti jẹ́ pé gbogbo nǹkan tí ń dùnyàn nú kò sí nínú ìgbésí ayé ẹ̀ mọ́, ìgbésí ayé yẹn rí bákànbákan. Kí Ọlọ́run Elédùmarè ọba ayérayé nínú ọlá ńlá rẹ̀ kó má jẹ́ kí a fojú sunkún Mr. Timileyin. Kí Ọlọ́run Elédùmarè ọba ayérayé nínú ọlá ńlá rẹ̀ kó má jẹ́ kí Mr. Timileyin orí asẹ́ni lórí. Kọ́lọ́run Elédùmarè ọba ayérayé kó jẹ́ Mr. Timileyin ó dé ibi destiny tí Ọlọ́run fi fún láti ìbẹ̀rẹ̀ ayé rẹ̀. Àmín, àmín, àmín. Àkọ́kọ́ Mr. Timileyin, torí mo mọ̀ pé ẹ̀yin náà mọ̀ pé àwọn èèyàn wà lẹ́yìn yín gan. Mi ì lè sọ iye èèyàn tó ti pè mí nígbà tán bá wo fídíò mi tán tí wọ́n á máa rán mi sí bàbá Sokoti. Ẹ má jẹ́ kí Mr. Timileyin ò jìyà gbé o. Bàbá Sokoti, bó ni Mr. Timileyin ò sì ní jìyà gbé. Mo dẹ̀ máa ń sọ fún wọn wípé mi ì sọ lọ́hùn. Gbogbo tẹ́ ń sọ fún mi, Ọlọ́run ní kẹ́yìn náà bá mi sọ fún. Inú èmi náà ò lè dùn bí ọmọkùnrin yẹn tó bá jẹ́ mi ni mo bí lọ́mọ, ṣé máa bẹ lọ́hùn pé ọwọ́ owó kékeré tó kó jọ tó fi ń ṣe òkòwò rẹ̀, ṣé máa bẹ lọ́hùn kórun? Ṣé bí máa bẹ lọ́hùn kókòwò ẹ̀ ọmọ lóòkè sí kó lè tọ́jú mi gẹ́gẹ́ bí bàbá ni? So àwọn èèyàn wà worried gan. Ẹ rí pé láti last week ló ti yẹ ká ṣe fídíò yìí. Mo ti ní ní mind pé mi ò ní ṣe mọ́ torí pé kò sí bí mo ṣe máa ṣe tá ní sọ̀rọ̀ débi ọ̀rọ̀ Tibetan, and I don't want to have anything doing with Tibetan again. Ṣùgbọ́n kò sí bá ṣe fẹ́ ṣe bàbá péré ajá péré kòkò tá a fi ṣe náà ni. So ìgbà tí mo wá rí pé kíní yẹn ti ń fẹ́ di ọ̀ràn sí mi lọ́rùn táwọn èèyàn ń pariwo, káwọn èèyàn mọ̀ máa rí bí ẹni pé àbó ti gbàbọ̀dé ni àbí ọwọ́ ti kan ọwọ́ ni, òun ni mo ṣe decide láti ṣe interview yìí lónìí. Àkọ́kọ́ mo fẹ́ kẹ́yin náà kẹ́ bá mi kí ilé, kẹ́ bá mi dárúkọ ara yín, kẹ́ sì bá mi lù wọ́n lọ́gọ ẹnu lórí
ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ń sọ nípa yín fúnru wa. Lákọ̀ọ́kọ́ mo kí àwọn bàbá wa, mo kí àwọn ìyá wa nílé lóko àti ní ìrìnàjò. Mo dẹ̀ kí àwọn ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò lọ́kùnrin lóbìnrin. Mo dẹ̀ dúpẹ́ fún àdúrótì náà láti January 2023 tí gbogbo lè ti bẹ̀rẹ̀. Mo dúpẹ́ àdúrótì ẹ̀yin náà bàbá Sokoti, torí mi ò mọ̀ yín. Ọlọ́run ló kọ̀ ní kí ẹ jẹ́ olùrànlọ́wọ́ náà, because gbogbo àwọn tó wà ń ta wọn ẹni tó ń pè ní Marcus Tibetan Tibetan yẹn ó kún wọn, àbí báwo ṣe máa sọ ní Yorùbá, ó kúndùn nínú kó máa láti máa yí, kó mọ bó ṣe ń yí nǹkan padà fún àwọn èèyàn, because gbogbo ìgbà ló máa ń sá wá sórí social media. Tẹ́ni tí bá ti ṣẹlẹ̀ ó máa ń he's so fast in coming online láti gbáyà pé òun á debunk mọ̀. So gbogbo ìgbésẹ̀ ló ti gbé, àmọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí kì í ṣe agbára wa kọ́, Ọlọ́run ni. Ẹ ṣé mo dúpẹ́. Ní ẹ̀yìn ìgbà tí ẹ ti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé yín, mo mọ̀ pé gbogbo àwọn alábíàmọ ayé wọn ò ní sùn lórí ọ̀rọ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ ní di ẹni tí ó máa padà tọrọ jẹ nílé ayé, torí jíjí tẹ́ jí ẹ wò ó pé ẹ ní láti struggle láti live. Ẹ bá wá struggle láti live, ṣé n tó wá tọ́ sí ọmọ ẹ̀dá alààyè kan ni kó nígbàgbọ́ pé gbogbo nǹkan ti struggle for years òun lè gbà lọ́wọ́ yín jọ́ kan. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ interview náà. Ẹ dákun, mo kọ́kọ́ fẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. Mo fẹ́ kẹ́ ẹ sọ iye gan ní pàtó tí Prophet Tibetan gbà lọ́wọ́ yín, torí pé àwọn èèyàn kan ń pè ní 65 million, àwọn èèyàn kan pé 67 million, àwọn èèyàn kan sọ pé 71 million. Èló gangan ní iye tí wọ́n gbà lọ́wọ́ yín gan? Ẹ ṣé olótùú. Ní àkọ́kọ́, èmi fún alára mi gan, oye tí mo rò pé mo fún Tibetan 65 ni mo rò pé mo fún. But àwọn tí ò yé nílé, àbí ẹni tó bá ní làákàyè náà tó bá ń gbọ́ wo kí ni bó ṣe lọ ẹ̀, á ti yé wọn pé nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣe ojú lásán. Ẹ dẹ̀ mọ̀ nǹkan tó fa gan tí mi ti gbé kéèsì lọ court nìyẹn, because ẹni tó ṣoògùn síyàn tó fògùn gba nǹkan lọ́wọ́ yàn, adájọ́ ò ní dájọ́ lórí nǹkan bẹ́ẹ̀ yẹn. Ó dẹ̀ Tibetan dẹ̀ ń boast lórí pé kí n máa lọ court torí pé ó ti gbọ́kàn lé ewé àti egbò láti lè fi dàrú, láti lè máa fi fà á kó di ọdún kan, kó dọdún méjì, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló ti wà lọ́kàn rẹ̀, kó dé tó dẹ̀ mọ̀ pé irọ́ ló ń pa. So 65 ni mo rò pé mo send sí. Ọlọ́run tó máa mú òun fúnra lára rẹ̀, torí ẹni tó ń dẹsà òkété tó lọ ń wá ìtú òkété pé ìtú kan lélẹ̀, tí ó mọ̀ wípé òkété yẹn sì ní ìtú bíi méjì mẹ́ta níbòmíì. So ó wá lọ dì kan yẹn, ó wá ń dẹsà tí ẹ bẹ́ẹ̀ yẹn bó ṣe kí orísàlẹ̀ tó ṣe gbèdì sókè, Ọlọ́run náà ń dẹsà tí ìhó díẹ̀ náà lẹ́yìn. So ìgbà tí Ọmọlára tó ń sọ wípé ìgbà táwọn journalist pé Ọmọlára, ìyẹn Ọmọlára Elizabeth Akíntọ́ndé, ó sọ fún àwọn journalist, ó ní ṣé mo sọ fún journalist pé mo fún un lówó ni? Àwọn journalist rírọ̀ pé mo sọ pé Tibetan ni mo fún lówó, pé wọ́n dẹ̀ pé Tibetan ní pé òun lòún kówó fún. Ó ní mi ò lè sọ pé mo kówó fún un. Ó ní ṣèbí ìgbà tí mo kówó fún Tibetan, ní ṣèbí Tibetan ò gé lórí. Ó ní ìgbà tí n bá tún bèrè owó mi náà, ní kò yẹ kí Tibetan gé lórí láti dáwọ́ mi padà. Ó wà recorded tó wà nílẹ̀ nígbà táwọn journalist pé Ọmọlára Akíntọ́ndé. So Tibetan ó wá ń ṣe pé because ó rò wípé mo ṣì gọ̀ nígbà tí mo ṣì wà lọ́dọ̀ tó sì ń rí oògùn yẹn lò, kò mọ̀ pé Ọlọ́run ti bà gbogbo oògùn yẹn jẹ́. Ó ní ó yẹ kí èmi máa bá òun láti máa béèrè lọ́wọ́ òun pé báwo ni mo ṣe máa gba owó mi padà lọ́wọ́ Ọmọlára Akíntọ́ndé, torí òun ṣe bẹ́ẹ̀ ni pé òun ló ń gbà yẹn.
and then in reality òun gangan ló ń ṣèyàn, òun gangan ni format, òun gangan ni master planner gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Ọmọlára gan sọ fún kọrin lọ́ọ̀yà tí mo gbàgbà yẹn pé òun ò mọ reason tí mo fi trust Tibetan that much, pé òun ò mọ nǹkan tó wà ní díẹ̀ tí mo fi so believe nínú Tibetan tí mo fi kó tó yẹn lé lọ́wọ́. Woman yẹn Ọmọlára Elizabeth Akíntàndé ló sọ fún lọ́ọ̀yà bẹ́ẹ̀ o. So Tibetan ó wá ń ṣe bẹ́ẹ̀ ni pé kémi lè mọ̀ wípé òun ti send owó sí Ọmọlára Elizabeth, ó wá bóyá send owó yẹn sí mi. Ibi tó ti send ẹ̀ sí mi lèmi tí wá rí àrídájú, mo wá rí pé ẹ ti ẹ̀ dúró náà mo rò pé 65 ni mo send sí man yìí, mo kọ́kọ́ rí another one 67, later mo tún wá rí kan 2.9, later mo tún rí kan 500, mo tún rí kan 400, gbogbo owó yẹn wá accumulate sí 71 million. So èmi fúnra mo wá pé láti jókòó, even gan mo kọ́kọ́ kí n tó sọ síta, mo kọ́kọ́ wò pé ẹ dúró náà o, báwo ni mo ṣe send owó sí bàbá yìí tí mi mọ̀ gbà tí mo send owó yìí. Torí lákọ̀ọ́kọ́ wọ́n sọ fún mi pé ilẹ̀ yẹn pé 60 million because báyìí ló ṣe jẹ́ 30 million 15 plot of land 1 hectares mo kọ́kọ́ ní mo fẹ́ rà, wọ́n ní pé per plot is 2 million. Later ní Tibetan Kọ́lọ̀délé Marcus Tibetan pè mí wípé ilẹ̀ yẹn sì pọ̀ o, tí n bá kówó sí tí n bá mẹ́ta gan lọ́dún tó ń bọ̀ pé mo máa rí èrè ń bẹ̀. So èmi withdraw owó tí mo fi ń trade lórí forex trade mi, mo withdraw everything. Pàtó bóyá náà mi náà kì í ṣe license kọ́ mo fi send owó yẹn sí o, because kò sí bí mo ṣe máa wà ní license mi, owó tí mo fi ń trade kí n wá withdraw gbogbo ẹ̀ ní portfolio mi kí n dẹ̀ kó fún ẹ. I wasn't in my licenses then. Ìgbà tí mo kí ni ìtọ́ after 1 year, after ọdún kan ni ojú mi ṣí. So nígbà tí ó wá sọ fún mi pé kí n ti padà rà sílẹ̀ yẹn, okay man, no problem, pé okay tí bá tẹ̀ fowó ra ilẹ̀ yìí kò sí bó ṣe máa rà appreciate next year, màá lè ta, màá lè dá owó tí mo fi ń trade padà, màá lè fi owó kan de ilẹ̀ yẹn mọ́lẹ̀ for future reference. Even kan plan tí mo plan ni pé kí n láti build the mini estate, because ó mọ̀ pé mo wà ní tó real estate, mo ṣe forex trading náà mo ṣe real estate, because forex trading is both way, you either lose or you make profit. Tẹ́ bá lè make profit, tẹ́ bá lè accumulate profit yín sórí portfolio yín, ó máa jẹ́ tí èèyàn bá wà discipline, ó máa jẹ́ kí èèyàn máa expose capital sí a lot of risk in the market. So that kí èèyàn máa gbàǹgbà míì kí èèyàn máa fi de physical asset mọ́lẹ̀, nǹkan tí mo rò tí mo fi kówó yẹn sí nìyẹn gbà yẹn. So ó ní kí n má gba lọ́ọ̀yà wípé òun máa play intermediary láàrin mi àti Ọmọlára Elizabeth. Mi ò mọ Ọmọlára Elizabeth rí o, mi ò mọ̀ rí ọ̀dọ̀ náà mo ti mọ̀ o, mi ò mọ̀ rí o, mi ò mọ̀ lé ẹ o, mi ò mọ̀ náà ẹ o. Okay, mo kó 60 million fún ẹ, o tún wá pè mí padà pé ẹ máa sanwó legal àti owó surveyor. Bàbá ṣe bẹ́ẹ̀ ni kí n má gba lọ́ọ̀yà, èwo ló ń jẹ́ legal, owó lọ́ọ̀yà náà ló ń jẹ́ owó legal, èwo tún ní kíní oníṣòwò jẹ́ ká jẹ́ kí woman yẹn kó handle everything, kéèmí báyà, kéèmí lo lọ́ọ̀yà seller. Ìgbà yẹn náà gbogbo ẹ̀ náà oògùn ẹ̀ sì ṣiṣẹ́ ń gbà yẹn, mo ní láti admit pé oògùn ẹ̀ sì ṣiṣẹ́ ń gbà yẹn, oògùn ẹ̀ sì ṣiṣẹ́ ń gbà yẹn. Okay, so owó surveyor àti owó legal yẹn ní 5.5, but mo wá send owó yẹn lẹ́ẹ̀mejì. Ẹ̀ẹ̀mejì lẹ send yẹn 5.5. Lẹ́ẹ̀mejì olówó yẹn fi di 71. Ẹni mọ̀gbà tẹ́ ẹ send yẹ. Ìgbà tí mo send kejì yẹn, mi Ọlọ́run balẹ̀ lẹ́rìí mi ò gbà tí mo send owó yẹn sí Tibetan. Níbi nǹkan ìgbà tí mo sọ síta ní sí pé owó yẹn 71, Tibetan wà àdírẹ́sì ẹ̀. Àṣàbẹ̀ ló ń takù àti bàbá Adébáyọ̀. Àwọn tó tún láti rí, àwọn tó lọ ń lò láti fi ṣàtìlẹ́yìn fún mi. Táàṣírí ẹ̀ fi tú, àwọn ló ń bájà. Ọlọ́sọ wípé ó ń sọ nínú fídíò ẹ̀ pé èmi pé mo ní sùúrù, pé mi ò kí ń sọ̀rọ̀, pé mi ò kí ń jápátá, pé òun mọ̀ pé Àṣàbẹ̀ ló ń kọ́ mi nǹkan tí mò ń ṣe. Ó ti rò pé mi ò lè sọ̀rọ̀, ó ti rò pé mo ní sùúrù, pé mi ò kí ń báyàn jà, pé mo kọ́ máa lọ́jọ́ tèmi ni pé Àṣàbẹ̀ ló ń kọ́ mi. So mo ṣe ń bèèrè owó mi lọ́wọ́ Marcus Tibetan yẹn kò sọ̀rọ̀ ń pa ẹ̀, Àṣàbẹ̀ ló ń takù. Ó wá ń sá eré lẹ́yìn, ó lé ikú síra ẹ̀, ó lé àrùn síra ẹ̀, ó lé gbèsè síra ẹ̀, ó lé àkóbá síra ẹ̀.
ó lè sáwọn ọmọ ẹ̀ tó kó sí Dublin lọ́run ló ń lé gbogbo kíní wọ̀nyẹn sí ó ti gbìyànjú lóríṣiríṣi o àmọ́ Ọlọ́run ọba ò fẹ́ ẹ̀mí mi lé lọ́wọ́ Ọlọ́run ọba ò fi ẹ̀mí mi lé lọ́wọ́ so owó mi ni mo béèrè ẹjọ́ ǹjẹ́ ó burú ní pé kíyàn ó ní òkè ó sọ fún mi pé ilẹ̀ wà ní Ìbẹ̀jú Lẹ́kì after 1 year mi mọ̀ tí ilẹ̀ wà ẹ̀dẹ̀ gbowó lọ́wọ́ mi ẹ̀dẹ̀ fún mi ní receipt ẹ̀ fún mi ní deed of assignment ẹ̀ fún mi ní allocation of land. Mr. Timileyin ẹja fìyẹn lẹ̀ torí ẹ ti explain yẹn náà tẹ́lẹ̀ náà síwájú láti ìgbà yẹn sísìn náà ìgbésẹ̀ ìwo lẹ́yìn náà wá ń gbé láti rí owó yín gbà lọ́wọ́ Tibetan padà. Ní alákọ̀ọ́kọ́ àbẹ́ ẹ̀gbẹ́ ìgbésẹ̀ kankan náà ni. Of course now mi ò kùgì lọ sí court torí irú nǹkan bẹ́ẹ̀ yẹn àná ni wọ́n bí mi ṣùgbọ́n àná yẹn náà sí èdè náà mo ti lo wákàtí díẹ̀ nínú ayé náà èèyàn á ti kọ́ ọgbọ́n díẹ̀ nínú nǹkan bíi eléyìí so èmi ti rí wípé torí ó ti ń halẹ̀ wípé òun mọ̀yàn láti Èkó dé Àbújá ó dẹ̀ ń pariwo nígbà tí mo ń béèrè owó mi lọ́wọ́ ẹ̀ ó ń pariwo lórí social media pé Tinubu ti fún un lọ́fíìsì ní Aso Rock pé òun lọ bẹ̀ lọ́dún ọ̀sẹ̀ kan ó rò pé ìyẹn máa dẹ́rù bà èmi. ó ní Tinubu fún un ní ọ́fíìsì. ní Aso Rock pé òun fẹ́ lọ ọ̀sẹ̀ kan bẹ̀. ó ń sọ gbogbo ìyẹn bóyá kó lè fi dẹ́rù bà mí so that mi lè béèrè owó. Ọmọlára Elizabeth náà ìyẹn náà ni pé òun pẹ̀lú ìyàwó Àtíkù pé ọ̀rẹ́ ni wọ́n. Òun bọ̀ l'Àbújá òun fẹ́ wá ṣe mítì pẹ̀lú ìyàwó Àtíkù tóun bá ti dé òun máa pè mí ìyẹn ní 2022. That was 2022. So àwọn méjèèjì ń play game pé wọ́n kọ́ pé kí lè wọ́n try àti dẹ́rù bà mí lójú ara wọn pé wọ́n mọ̀yàn. So òun ló jẹ́ kí n kùgìrì gbé kéèsì yẹn lọ sí court because máa bojú àbálẹ̀ ní court because mo gbé news story yẹn mo gbé lọ sí Sahara àti the cable. Wọ́n bá ìwé wọn ní Sahara mo lè sọ ní the cable wọ́n bá ìwé wọn ní the cable. Mo bá wọn ní pé wọ́n ní wọn lè post it just like that. Wọ́n ní ọmọ ní that establish truth between the three parties. Wọ́n pe Ọmọlára ní pé kí n lọ gba owó lọ́wọ́ ẹni tí mo kówó fún. Ọ̀dọ̀ èmi mọ̀ pé owó yẹn wà lọ èmi mọ̀ pé wọ́n jọ pín ní o. Mo lè sọ wípé àwọn èyí jọ pín. So ó ní kí n lọ gba lọ́wọ́ ẹni tí mo sọ̀rọ̀ owó fún. Tibetan ní kí n lọ máa gba owó lọ́wọ́ Ọmọlára. So now mo wá tú lọ́ọ̀yà mi mo wá ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ lé iná kó tó di pé mo gbé ìgbésẹ̀ yẹn bàtí mo ní mi ò wálẹ̀ mọ́ pé mo fẹ́ gbowó mi Tibetan ní pé ilẹ̀ jẹ̀ níhùn kí n gbalẹ̀ mo ní mi ò fẹ́lẹ̀ mọ́ Tibetan ní kí n gbalẹ̀ ó tún dàbí ọgbọ́n ó ní òun ti mú ìtìyàn kan ní US pé ẹni yẹn wà interested in that land pé ó ń bọ̀ ní Nàìjíríà kó fẹ́ wá ra ilẹ̀ yẹn pé tó bá ti ra ilẹ̀ yẹn pé màá dẹ̀ take profit and I will go my peaceful way ó fẹ́ fi yẹn change ọkàn mi so that mi lè take àwọn steps mo fẹ́ take. Èmi náà ṣe bí mo ṣe bẹ́ẹ̀ ni pé mo ti gbọ́ mi ò dá lóhùn but mo play game mo play mumu game tó rò pé mumu ni mí èmi náà play mumu game yẹn fún. So ìgbà tó rí pé èèyàn ò bọ́ sí pé ó wá ní pé ẹgbẹ́ òun ti bá woman yẹn sọ̀rọ̀ pé woman yẹn ní kí n máa bọ̀ kí wá gba receipt of payment deed of assignment pé wọ́n á dẹ̀ mú mi lọ fún allocation. Ìdí tí mi ò fi mo wá sọ pé mi ò ní lọ torí mo ti kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kínní tí mo gbà tẹ̀yìn ẹ̀ lọ wádìí ilẹ̀ because ó sọ fún mi pé ilẹ̀ wà ní Ìbẹ̀jú Lẹ́kì mo lọ find out pé ilẹ̀ wà nínú oko Ẹ̀pẹ́ gbogbo ìyẹn kò fẹ́nu kàn àwọn game because òun ni master planner tó ṣe gbogbo kinní wọ̀nyẹn Ọmọlára gan play along pẹ̀lú ẹ̀ ni Tibetan kọ́rọ̀ dédé tó sìn Marcus Tibetan gangan ni master planner. Ok ẹ jẹ́ kí n pàkíyèsí sí ilé ó ń gbìyànjú pé kí n kúrò ní Nàìjíríà èmi pẹ̀lú Àṣàbí Àkín sọ̀rọ̀ ní ìgbà tí mo máa lọ́jọ́ tiẹ̀ mi pẹ̀lú Àṣàbí Àkín sọ̀rọ̀ hello sir ẹ̀ka sàn tá máa yín síra wa èmi ò tún mọ̀ náà pé ó ti ń pèrò pé kí Mr. Gbenga Àṣàbí náà kó kúrò ní Nàìjíríà bóyá ó ti lọ bá àwọn àǹfà ẹ̀ àtàwọn babaláwo ti sọ fún mi pé àwọn ọmọ wọ̀nyí nǹkan tó ń ṣe sí wọn ọlọ́mà tó gbẹ̀sán lára ẹ̀ o
pé kò dẹ̀ sí bó ṣe máa ṣe táṣìírí òní tú ó wá ń gbìyànjú pé ká lè kúrò ní Nàìjíríà. Èmi sọ fún pé tí bá fẹ́ kúrò ní Nàìjíríà máa ti kúrò ní Nàìjíríà tipẹ́tipẹ́ ìpè èmi ní ìgbàgbọ́ pé Nàìjíríà ṣì máa dáa pé because kò síbi tó dàbí ilé cheget so gbogbo èèyàn ló ń dábí ọgbọ́n pé kí lè kó pàtí èèyàn náà tún bọ́ sí náà pàtí èèyàn bọ́ fi sí táwọn kìíní pé ń gbà yẹn ló wá di pé ó sọ fún àwọn yẹn pé tóun bá fẹ́ kú tóun bá fẹ́ dá ìpẹ́ lórí tóun bá fẹ́ kú sínú ìyà tóun bá fẹ́ kú sínú ìṣẹ́ ó má dárúkọ wọn mọ́ nígbà tó dẹ̀ gbó lọ́wọ́ mi ò ní pé kí má dárúkọ ó ní pé kí má wà lọ́ọ̀yà pé wà play intermediary láàrin mi pẹ̀lú ọmọ Ọ̀dọ́rà Elizabeth so ó ní pé ó wá sọ fún mi pé èèyàn kan máa wà lẹ̀ mi ò dá ẹ lóhùn mo wá ní pé lọ́ọ̀yà wọn ní pé òkè wípé èmi sọ fún pé mi ní lọ ó wá di àárọ̀ ìjọ tó ní pé kí n wá gba ìwé ilẹ̀ àti allocation àti receipt àti kí n rí kọ́lọ́sì allocation èmi wá dá pé mo wá ní kí lọ́ọ̀yà lọ bẹ̀ wọ́n ti promise mi pé kí wá gba ìwé receipt kí wá gba date of assignment kí ni wá lọ fún allocation because plan wọ́n fẹ́ para wọn ni ẹ máa fún yín ní reason because monday àti máa sọ́ọ̀sìn káwọn ayé lè mọ plan tí Tibetan àtọmọlára Elizabeth ní Ọlọ́run ni ò bá fún wọn monday àti máa sọ́ọ̀sìn tó bá dẹ̀ mo ní proof to that nígbà tí ẹni kí wá gba ìwé receipt date of assignment ẹ máa mú lọ allocation pé àwọn boys máa mú mi lọ pé wọ́n ti wà ní ọ́fíìsì mi ò sọ fún ẹ pé mo ń bọ̀ mo ní lọ́ọ̀yà wá lọ́ọ̀yà dé ẹ sọ story mi fún lọ́ọ̀yà ẹ kówé fún lọ́ọ̀yà ẹ wá gbé ìwé ilẹ̀ fún lọ́ọ̀yà pé kí lọ́ọ̀yà wo ìwé ilẹ̀ lọ́ọ̀yà wá wo ìwé ilẹ̀ wáyé pé ìwé ilẹ̀ pé government accusation land ní ìwé tó ń gbé fóun irú ilẹ̀ bẹ́ẹ̀ yẹn wọn kì í ta irú ilẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ́ọ̀yà bá dé pé jẹ́ kóun sọ fún èmi o kóun yá mi lọ́gbọ́n ti tòun o pé irú ilẹ̀ yẹn ti bá gbà pé kò lè wúlò fún mi o nítorí ìjọba lè gba nǹkan ọlọ́la àbí káwọn ọmọ onílẹ̀ dé pé ìjọba gbalẹ̀ pé wọ́n fẹ́ lò ní pé wọ́n fẹ́ bá wọn fi kọ́lé ni. ìfún eléyìí tí wọ́n tún mú yín lọ ọbẹ̀ yẹn náà ní àìpẹ́. ilẹ̀ ẹ̀pẹ́ yẹn ilẹ̀ yẹn ò jẹ́ ní kò sílẹ̀ kọ́kọ́ sa. ilẹ̀ tó lọ́ mú wò ní ẹ̀pẹ́ yẹn wọ́n mọ blọọkù tó mọ blọọkù yẹn lè ju bí 200 blọọkù ìyẹn kan tó bá tó 200 blọọkù kò ga so ọwọ́ àdá bánà bò ìgbà tí mo sọ fún wúmà yẹn pé mò ń bọ̀ báyà ìgbà yẹn lọ́sàá lọ sí èyàn síbẹ̀. ok. sódà kí ilẹ̀ tó pé yẹn pé ilẹ̀ ti gbé lóòótọ́ pé ó wà ń bẹ̀ ilẹ̀ tó wà pé wọ́ọ̀tì 400 hectares of land ó ní pé wọ́ọ̀tì $1 billion but wọ́n ní ọ́fíìsì síbẹ̀ ó ní wọ́n ní ọ́fíìsì ayéré mi mọ̀ àti bàbà tó bá jẹ tó lóko tó bá ṣe tó lóko tó a máa ń ṣe lóko yẹn bẹ́ẹ̀ ni òun wà ń bẹ̀ tó ń pè ní ọ́fíìsì ìgbà tí mo lọ wo ilẹ̀ yẹn ẹ máa gbọ́dọ̀ ìdí tí mo sọ pé wọ́n ní plan láti execute ara wọn ìgbà tí mo kọ́ pàtàkì Tibetan lọ wo ilẹ̀ yẹn mo mọ̀ pé Tibetan mọ̀ pé mo lọ wo ilẹ̀ o but ó play game bẹ́ẹ̀ ni pé òun mọ̀ pé mo lọ wo ilẹ̀ bọ́sọ̀ ti ní plan ẹ máa gbọ́ plan wọn o èmi lọ wo ilẹ̀ nígbà tí mo débẹ̀ ẹni tó ní Tibetan lọ fún mi pé ilẹ̀ wà ní Ìbẹ̀jú Lẹ́kì èmi gba ti Ìbẹ̀jú Lẹ́kì lọ mo ti kọjá gbogbo Dangote refinery gbogbo World Trade Center mo dé end of that road torí pé Tibetan sọ fún mi pé ilẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ Dangote refinery mo wá pe ọmọlára ìsọfẹsẹ sọ fún mi pé ta ló sọ fún mi pé ilẹ̀ wà ní Ìbẹ̀jú Lẹ́kì Ẹ̀pẹ́ ni ilẹ̀ wà mo ní Tibetan sọ fún mi pé ilẹ̀ wà ní Ìbẹ̀jú Lẹ́kì náà èwo tún ní Ẹ̀pẹ́ olóhùn because kò kí ń respect ẹ̀ tó bá ti bá mi sọ lórí fóònù ìyẹn ọmọlára kò fún Tibetan ní respect alóòmọ tó ti rí yẹn kó wọn bá sọ yẹn o pé Ẹ̀pẹ́ ni ilẹ̀ wà ok ẹ fún mi ní àdírẹ́sì ilẹ̀ tó wà ní Ẹ̀pẹ́ ìyá yẹn ò fún mi ní àdírẹ́sì débi pé ajá ó tún bá ọ̀rẹ́ mi kan tó drive mi kan tó bàjà èèyàn ọmọlára Elizabeth tó tún bá ọ̀rẹ́ mi ìjà lórí fóònù ó block nọ́mbà mi lọ́jọ́ yẹn since 2022 ó block nọ́mbà mi ó wá send nọ́mbà mi sí bọ̀bọ̀ kan èèyàn ni ẹ wà ní junction Ẹ̀pẹ́ ó wá ní pé kí ni kọ́lọ̀ mọ́tò mi irú mọ́tò ni mo gbé mo ní ìyá kò sí nǹkan tó kàn yín pẹ̀lú mọ́tò tí mo gbé kò rẹ̀ sí nǹkan tó kàn yín pẹ̀lú kọ́lọ̀ mọ́tò tí mo wà ẹ fún mi ní àdírẹ́sì ibi tí mò ń lọ màá débẹ̀ kò ṣàyàrí ó block nọ́mbà mi ó send ní ẹni kíní sí yẹn mo á bèrè tẹ́ni yẹn wà ní ẹni kó wà ní junction Ẹ̀pẹ́ à trace ẹ̀ débẹ̀ mo ṣáà fi call trace tẹ̀ mo wá rí pé òkè ẹni tí mò ń bá sọ̀rọ̀ ilé màá ní kó wọnú mọ́tò
àwa délẹ̀ yẹn igbó ni inú igbó ni gbogbo ẹ̀ tí wọn bá wà nù bẹ̀rẹ̀ tó máa ń ṣe nǹkan fún ìyàn nínú igbó yẹn wọn ẹni tó wà àwọn tó kọjá ń ta wọn ò lè gbọ́ ìyẹn point 1. Secondly, lonely road níbẹ̀ yẹn ọ̀nà tó ń dá kì í ṣọ̀nà kan tó tí mọ́tò ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀. Ok, ẹ wá sọ fún mi pé bàbá ìgbà wọn ní pé òkè ṣé mo ní pé kí ló mo á bè lọ́wọ́ báyìí mo ní kí ni ó wá mú mi ṣe mí báyìí. Bàbá yẹn wá sọ fún mi pé òun kọ̀ wá mú mi mọ ibi tí ilẹ̀ wà ni. That is after 1 year o tó ti gbó lọ́wọ́ mi. Mo ní ok, mo ní èmi rò pé ó fẹ́ wá fún mi ní allocation ilẹ̀ tèmi tẹ́lẹ̀ ní pé ìgbà tó gbó ó fẹ́ kí wá wọlé pé ní wàhálà ká máa padà. Ó ní refinery tó ń kọ́ wà ń bẹ̀ yẹn pé ṣé màá lọ wo refinery because mi ò sọ̀kalẹ̀ ní mọ́tò yẹn because èmi ní rísì tí mi tẹ́mi fi lọ ilẹ̀ tí mi fi sọ̀ ní mọ́tò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. So èmi ò wá sọ̀ ní mọ́tò àwa ń lọ bàbá yà sọ fún mi pé ṣé ká lọ wo ibi tí refinery wà n bá sọ fún yẹn pé kí ló kàn mí pẹ̀lú refinery mo ra ilẹ̀ after 1 year mo ẹ̀ṣẹ̀ fún mi wo ilẹ̀ ní kí ló máa wo refinery kí ló kàn mí pẹ̀lú refinery. Ẹjọ́ nǹkan tí wọ́n fẹ́ ṣe níbi tí wọ́n ti lọ mú wọlé tí wọ́n rí ṣe báyà àwọn kan ti wà nínú gbó tó ti expect kí máa wọnú gbé tí màá pé mo wọlé àgbèrè tí wọ́n rí ṣe wọ́n bẹ́ẹ̀ bá máa tẹ̀lé wọn lọ sí ibi tí èrò wà. Ok, now mo wá ní pé kò sí kan tó kàn mí pẹ̀lú refinery àwa tàn padà ń bọ̀ nílé. Ṣé mọ̀ pé kí ní ọ̀nà yẹn ni Tibetan Marcus kọ́nà tó sin ọmọ Tibetan ló ti ń pè mí wípé tí àgbàlagbà bá ti ṣe òun wípé òun ò kí máa ń dáríjì pé èmi lọ wo ilẹ̀ pé mi ò sọ fún òun tí àgbàlagbà bá ti ṣe òun ò kí máa ń dáríjì àgbàlagbà tó bá dé pé òun sọ bẹ́ẹ̀ kó bọ́ sínú kó bọ́ sọ́ọ̀ṣẹ̀ kó fẹ́ àwọn gbogbo àwọn tó bí kó fi búra pé òun sọ bẹ́ẹ̀. Unfortunately for Tibetan fóònù mi wà on speaker ọ̀rẹ́ mi wá gbọ́ mo ti sọ fún ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ pé màmá nìyí pé ó fẹ́ kí n fẹ́ ọmọ òun. Ọ̀rẹ́ mi wá ń pàkíyèsí mi sí pé ṣé ẹni tó ní pé ó ní kó o fẹ́ ọmọ òun lélẹ̀ tó ń sọ ọkọ̀ bí lórí fóònù bẹ́ẹ̀ ni pé òun ló ń bọ̀ ẹ̀ yìí. Ó ní ọ̀rẹ́ jẹ́ ìyá ẹ ní ọgbọ́n ti tèmi o but very careful because ẹ mọ̀ pé wọ́n pé òun pẹ̀lú ọmọlára Elizabeth ti jà lórí fóònù náà. Bẹ́ẹ̀ni. So ó wá sọ fún mi pé kí wà careful pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí o pé àwọn èèyàn wọ̀nyí pé wọ́n ní plan o pé kí n ṣọ́ra fún wọn o. Àtìgbà yẹn tí mo fojú mi kan Tibetan láti báyìí sí 2022 ni. So bó ṣe lórí mọ́ lọ́jọ́ yẹn ó wá expect pé mo mọ̀ pé mo máa bọ̀ ní ṣọ́ọ̀ṣì òun. Èmi tẹ̀lé mo dẹ̀ mọ̀ bó ní ìgbéraga ó máa ń sọ̀rọ̀ gbàùgbà mo mọ bó ti máa ń sọ̀rọ̀ bó ti máa ń bá àwọn tó kó sínú ọgbà ẹ̀ bẹ́ẹ̀ bó ti máa ń bá wọn sọ̀rọ̀ o ò dẹ̀ bọ́ mi èmi gan mo tún fún ẹ èmi ni mò ń fún ẹ o ò ní máa mi ayé mi kọ́kọ́ máa parọ́ mọ́ lójú àwọn èèyàn tó wà ní church bẹ́ẹ̀ ni kó wò ló ń bọ́ mi èmi náà bá book flight mi bá padà sí Abuja. So ní ìgbà tí wọ́n ní pé kí wọ́n gbàwé ẹ̀ tí mo ní kí lọ́ọ̀yà lọ so nǹkan tí wọ́n rí ṣe ń gbà yẹn náà padà fẹ́ túnṣe náà fi ní kí n máa bọ̀ kí wọ́n gba receipt of payment deed of assignment àti pé wọ́n á dẹ̀ mú mi lọ wọ́n máa lọ fún mi ní allocation ilẹ̀ tèmi. Ìgbà tí lọ́ọ̀yà wá débẹ̀ ẹ̀sà kí ló yẹ kí wọ́n ṣe mo ti rán lọ́ọ̀yà wọ́n wá represent mi kí ló yẹ kí wọ́n kó kíní wọ̀nyẹn fún lọ́ọ̀yà wọ́n kó fún lọ́ọ̀yà o everything wá dàrú láti gbà yẹn. Mo wá sọ fún wọn pé okay ọmọ alára lẹ́yìn ìgbà tí mo sanwó tán sorry sir lẹ́yìn ìgbà tí mo sanwó tán ọmọ alára sọ fún mi pé ilẹ̀ tí mo rà which is plot of land ó ló máa fún mi ní block A and block C each block contains 15 plot mo sanwó tán nígbà tó ń gba 65 million tán ọmọ alára sọ fún mi pé ilẹ̀ yẹn pé 12 plot ni ó máa fún mi o pé ilẹ̀ ti di 5 million. Kẹ́mà gbọ́dọ̀ play o ó wá ní pé òkè lẹ́yìn yẹn gan pé ilẹ̀ sì pọ̀ tí n bá sì fẹ́ rà pé bọ̀tẹ́ lè máa jẹ́ business deal láàrin pẹ̀lú òun pé kí n má sọ fún Tibetan. Èèyàn ọmọlára èmi ti ń fura sí ọmọlára láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni mo ti rí ìwà jìbìtì yẹn mo ti rí lára ọmọlára Elizabeth láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo ti suspect ẹ̀ mo dẹ̀ sọ fún Tibetan ó confirm ẹ pé òun ti rí pé òun ti rí lára ẹ̀ ìpé ara nǹkan tí ò jẹ́ kó dó lé ọkọ ènìyàn inú ọ́fíìsì ló ti sọ yẹn ìyẹn Tibetan ló ti sọ yẹn fún mi ó nára nǹkan tó jẹ́ kí ọmọlára náà lé ìdó lé ọkọ nìyẹn pé òun ti rí sí ara ẹ̀
pé ìgbà tó wá lọ́fíìsì pé òun record ẹ̀ pé òun dẹ̀ keep ẹ̀ pé 1 inch kò ní dín nínú ilẹ̀ mi ó ṣe bẹ́ẹ̀ ni pé òun ló ń gbà mí whereas òun ni master planner. So nígbà tí lọ́yà wá kúrò bẹ́ẹ̀ mo wá sọ fún lọ́yà mi pé ilẹ̀ yẹn gan pé is 12 plots pé not 15 not 30 plot of land. Mo wá ní pé àti 12 o àti 30 o mi ò tẹ̀ wá kankan ẹ kó gbogbo owó mi padà fún mi. Ó ti yá ó ti sọ fún lọ́yà mi lọ́yà ó ní wá fún mi ní 18 plots. Mo ní àti 18 plots àti kíní mi ò tẹ̀ wá kankan ó yá wọ́n ní 20 plots mo ní mi ò wá. Ó wá yá wọ́n ní gbókè pé wọ́n á fún mi ní 30 plot of land yẹn pé but máa san 900,000 sí. Mo ní àti 30 plot àti 900,000 mo ní mi ò fẹ́ ẹ bá mi dáwó mi padà. Àtìgbà yẹn báyìí mi gbúrò mọ́ látọ̀dọ̀ Ọmọlára. Ẹ ṣé bàbá mi. Ẹ má bínú torí àwọn ìbéèrè tí ó wà very very important tí díẹ̀ lọ́wọ́ mi tí mo dẹ̀ fẹ́ ká ní ọ̀rọ̀ lórí ẹ̀ so that gbogbo àwọn alábíàmọ ayé tá à ń pariwo yìí náà á lè mọ kí ló ń ṣẹlẹ̀ gangan. Ṣé mo pé àwọn Yorùbá sọ pé ẹnu oníkàn láti gbọ́pọ̀n tó gbogbo nǹkan bá gbọ́ lẹ́nu yín wọ́n á mọ̀ pé bó ṣe rí nìyẹn. Tibetan sọ pé orí social media làwọn ti mọ́ra ṣé lórí social media rẹ ti pàdé ní tòótọ́? Pé mo meet lórí social media yẹn mi ò kò sí rọ́ńbẹ́ orí Àṣàbí African TV ni mo ti mọ̀. But lẹ́yìn ìgbà tí mo mọ̀ lórí ẹgbẹ́ yẹn kò ní ẹ̀tọ́ láti máa sọ lórí social media pé òun ò mọ̀ mí ó ti meet ìyá mi ó ti meet àwọn siblings mi àwọn ẹ̀gbọ́n àtàbúrò mi o kò meet ẹ̀gbọ́n mi but ó meet àwọn àbúrò méjì ó meet wọn ó wá sílé mi ó jẹun ó sùn lé mi mọ́jú tó bá ń bọ̀ ní Àbújá bóyá ó ní appointment pẹ̀lú àwọn tó wá ń ṣiṣẹ́ fún l'Àbújá wọ́n á fún ẹ lówó flight wà á tún lọ jẹ èmi máa book flight fún ẹ GoCom mo book flight fún ẹ ó kéré pọ̀ kò léyòókà tí n bá check ní email mara àwọn flight mo book fún ẹ. Ẹ jọ ṣé irú ẹni tí yàn ti ní relationship pẹ̀lú bẹ́ẹ̀ yẹn ṣé èèyàn máa ń sọ fún pé mi ò mọ̀ èèyàn bẹ́ẹ̀ yẹn rí. Ok. Àbí tí èèyàn méjì máa mọ́ra wọn ibì kan ló ti máa ń bẹ̀rẹ̀ náà. Yes, mo meet lórí Àṣàbí African TV but o ti jẹ nílé mi o ti sùn sílé mi o ti ná owó mi mo ti fẹ́ lówó láì mọ ìgbà tó ti ná. Even kò yá òkè o yáwó lọ́wọ́ mi lẹ́ẹ̀kíní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta mo fún ẹ ẹlẹ́ẹ̀kẹrin mi ò fún ẹ bá mi jà pé mi yá ẹ lówó. Ìgbà tó yá mẹ́ta àtàkọ́kọ́ o san o tún béèrè ẹlẹ́ẹ̀kẹrin àbí. Ẹlẹ́ẹ̀kẹrin mi ìdẹ fún ẹlẹ́ẹ̀kẹrin yẹn because ẹ̀mí yẹn sọ fún mi pé tó bá ti padà wá ẹlẹ́ẹ̀kẹrin ipò ní nǹkan tó fi ń gbà lọ́wọ́ pé kó má fún lóòótọ́ mi dẹ̀ fún ó dẹ̀ wà lẹ́lẹ́kẹrin lóòótọ́ mi dẹ̀ fún ó dẹ̀ bínú ó ní àrífín ti wọ̀ ọ́ pé òun yáwó lọ́wọ́ mi pé mi ò fún òun. Ok ẹ má bínú kí lẹ fàdé bí ọmọ Tibetan àfẹ́ra ẹni kí lẹ fàdé bẹ̀ àti pé báwo lọ̀rọ̀ yẹn ṣe wáyé láàrin yín nígbà tí kì í ṣe pé ẹ̀yin àtọmọ yẹn jọ ń gbé Àbújá tàbí òun àtọmọ yẹn ń gbé Èkó. Ẹ ṣe sà á dáa fún yín. Ara àwọn question ara àwọn gbogbo nǹkan tí àwọn tactic àwọn ìgbésẹ̀ plan láti lè fi bójú owó yẹn tí mi ò ní fi lè fi béèrè owó yẹn lẹ́yìn ìgbà tó gbowó tán lọ́wọ́ mi ó ti kọ́kọ́ ti obìnrin méjì sí mi. Ok. Pé kí n fẹ́ wọn mi ò correspond mi ò kí n bá wọn yẹn sọ̀rọ̀. Ìgbà tó wá yá ok ó ní mo kàn jókòó ó pè mí lọ́jọ́ náà ni ó ní kí ni èjì ẹ mo sọ fún ó ní ó ní ó tẹ̀ dáa ó ní kò kọ́kọ́ sọ fún mi pé ọmọ òun ní o ó ní gẹ́gẹ́ ẹ̀kọ́ wà ní Dublin báyìí pé ẹ wà ní the same age range pé ó tẹ̀ dáa náà pé òun náà pé ó ń wá ọkọ pé òun kàn jókòó síbi ni pé ẹ̀mí yẹn sọ fún òun ẹ̀mí yẹn kàn sọ fún mi pé ó ṣe jẹ́ káwọn méjì fẹ́ra wọn ìyẹn tí bẹ́ẹ̀ tó ń sọ yẹn fún mi èmi náà I'm play along because bóyá pọ̀ mọ́ ohun yẹn ìgbà tí mi ò tí tọ́lọ́wọ́ ò tí bá gbogbo àwọn iṣẹ́ tó ń ṣe tó ń lò fún mi tọ́lọ́wọ́ ò tí bàjẹ́ tí bá rántí pẹ̀tọ́ gba ẹ̀rù máa ń bà mí tó bá ní kí n ṣe nǹkan mi kí lè sọ pé no lẹ́yìn ìgbà tó ti gbọ́ wọlé ẹ̀tọ́ lọ́wọ́ mi màá sì máa book flight fún ìgbà yẹn gan wá lè pé mo tún wá manage ni because trade mi ò rówó trade bíi tẹ́lẹ̀ mọ́
wọ́n manage ni but tó bá ń béèrè kíni yẹn mi nílẹ̀ sọ pé náà màá sì máa fún ní àwọn owó yẹn even gan ó ń pè mí kékeré máa sẹ́dọ̀ owó sí àfà àtàwọn aláwọ̀ ẹ̀ ní Abẹ́òkúta bí ó fẹ́ deny mo kúkú ní lórí statement mi. àfà báwo ta là fà. màá sọ̀rọ̀ débẹ̀ sà ó wá ní pé kí n fẹ́ ọmọ òun ok ó ní pé kí n lọ apply fún UK visa nítòótọ́ tilẹ̀ tọ́lọ́run ọkàn mi èmi ò like UK mi ò like UK mo tẹ̀sí prefer àwọn adákọ̀ọ́ṣẹ́ UK yẹn ṣe rí hatred tí mo ti ní fún wọn pé àwọn ló colonize ní Nàìjíríà àwọn ló bà Nàìjíríà jẹ́ àwọn ló sì bà Nàìjíríà jẹ́ kò jẹ́ kí n like wọn because mo jẹ́ nǹkan tó pé mo kúndùn nínú history nípa ilẹ̀ Yorùbá nípa àwọn máa ń ka many history bẹ́ẹ̀ mo máa ń like nǹkan bẹ́ẹ̀ yẹn so mo ti ní mi ò like UK but torí pò lórí pé kí n lọ apply fún UK no wàhálà mo apply fún UK ó ní ẹ kí n bá ti dé UK ẹ má gbàgbé ọmọ yẹn ó sọ fún mi pé kí n fẹ́ ọmọ yẹn kò kọ́kọ́ sọ fún mi pé ọmọ òun ni o. kò kọ́kọ́ sọ pé ọmọ òun ni. kò kọ́kọ́ sọ pé ọmọ òun ni mi ò tí meet ọmọ yẹn mi ò tí rí one on one ó ní pé kó send invitation gan mi ò fojú kan ó ló ti sẹ́dẹ̀ sẹ́ni tó máa ṣe visa àwọn náà ló ṣe gbogbo ẹ̀ o wọ́n tún gbá mi kan ní 250 lórí visa wọ́n gbá mi torí ìgbà tí mo lọ gba result visa wọ́n sọ pé wọ́n grant mi wọ́n sọ pé wọ́n deny mi tọ́ba dẹ̀ fún yàn visa wọ́n sọ pé wọ́n deny yẹn tọ́ba dẹ̀ fún wọn grant wọ́n sọ kọ̀ọ̀kan nu méjèèjì so dáná mọ̀ bí alámọ̀kọ́ tó ń ṣe sínú kíní wọ́n bá mi 250 so ìyẹn ò ṣáà bọ́ sí wọ́n wá nìyẹn ò fẹ́ fẹ́ yàwó ìwọ ọkọ ló yẹ kó invite ọmọ yẹn wá sí Nàìjíríà ni ṣé wọ́n yẹ máa ń ṣe nìyẹn kíní kan torí ó ti fi mí brag ó ti fi mí brag lórí ṣọ́ọ̀ṣì ẹ̀ ó tún sọ fáwọn èèyàn ọkọ ọmọ ènìyàn èmi sọ lọ́kàn ara mi pé ṣé lè ya wèrè ni ibo ló ti rí ọkọ ọmọ because gbogbo nǹkan tó ń ṣe sí mi yẹn mo sì ń lọ́kàn ara mi bẹ́ẹ̀ ni pé mo kàn ń ṣe pé kí n kàn lè please ẹ̀ but lọ́kàn ara mi kì í ṣe willingly kọ́ mo fi ń ṣe get so ó wá ní pé kí n invite ọmọ yẹn wá sí Nàìjíríà ó sọ pé òun sọ fún ọmọ òun help mi ó pa orí bí 71 million lọ́wọ́ mi ọmọ ẹ̀ òní tà kẹ̀kẹ́ o onípò sọ kọ́kọ́ ó ní àwọn ọmọ ó ní Tọ́pẹ́ ò ní àbúrò ó ní kò léèyàn ó ní kò lára ó lòun wá kókè mi wá help ẹ̀ ó ń try sọ yẹn fẹ́ mi because èmi kọ́ lọ́mọ ẹ̀fẹ́ help ọmọ ẹ̀gọ́ ló nídìí help èmi ni mo send I think mo sì ní ticket yẹn kó sórí email mi èmi mo send ṣé 850 or so sí ọmọ yẹn both through and fro owó ticket yẹ ẹ jọ ẹni tó fẹ́ help mi ṣé mi lè máa send owó ticket sí. ìgbà tó ọmọ yẹn wá sí Nàìjíríà ó bá s'Àbújá ọmọ yẹn gan mo wà tó wà ń bá yìí ọmọ yẹn kò fara rí dúró ń bá yìí torí àwọn nǹkan tí bàbá ẹ̀ fi ṣe mí tí mi lè sọ sí bàbá ẹ̀ mò ń sọ sípa lórí mò ń rán sílé ọmọ yẹn náà ti débi náà mo torí wọ́n ti kún ọmọ yẹn múra mi láti Dublin ni ó ṣe Turkey wá láti Dublin. Turkey wà Nàìjíríà láti Dublin. Ó ṣe Turkey wá láti Dublin Ọlọ́run mo fi ṣẹlẹ̀ rí so wọ́n múra ṣẹ́yìn dáadáa láti Dublin wá èmi náà dẹ̀sí náà gẹ́gẹ́ bẹ́ ọmọ Yorùbá nígbà tí yín ṣe pé ó fẹ́ wá kí mi láti Dublin òwò ọdẹ inú fridge mi ò rí pé mo stock fridge kí n ṣe kí n Turkey wà ń bẹ chicken wà ń bẹ ẹja wà ń bẹ ọ̀wá ló gbé Turkey wá láti Turkey láti Dublin mi ì bá jẹ Turkey ẹ o ọmọ yẹn máa sọ fún mi pé òun ò kí máa ń tẹríba o dọ́kọ́ fọkùnrin o òun ní tẹríba o òun wà superior o ọkùnrin tó máa fẹ́ ló máa tẹríba fún òun mo máa sọ fún pé ṣé bàbá ẹ ló máa tẹríba fún ìyá titi ẹ ni pé ibo ni wọ́n ti kọ́ titi ẹ ṣé wọn pé mo ti rán sílé nìyẹn a lọ fi àṣìṣe fún àwọn ará ilé ẹ ìyá ẹ pè mí lọ́jọ́ kan ó ń bú mi lórí fóònù tó fi pè mí tó fi sọ láti bẹ̀rẹ̀ dópin mi ò dáhùn o ìbátàlejò ṣé bá ṣe má ṣàlejò nìyẹn tó bá wọ kíṣì tí mo dáná fún ṣó burú ni kíníkan èmi gan fúnra mi gan mi tí wọ kíṣì gan kí dáná fúnra mi jẹun kí a máa dáná fún ọmọ ẹ tí ó ṣe àràfẹ́ sọ́pá mọ́ ọ́n ni. ìgbà míì á sọ̀rọ̀ láti sọ̀rọ̀ sí mi màá tún blast ẹ̀ á tún wọ̀ yá lọ á máa sọ fún á máa pe àwọn ọ̀rẹ́ kíní kan wọ́n yẹn try àti advice ẹ̀ pé kó bẹ́ẹ̀ kó pretend at least tó bá tẹ̀ fẹ́ yẹ kíní àti wàtẹ̀ kọ́kọ́ play mumu game pẹ̀lú fọ́kùnrin yẹn kó lè múrẹ̀ wálẹ̀ èmi dẹ̀ tí wọ́n gbogbo kíní gbogbo nǹkan wọn yẹn á tún dé á tún máa ṣe bí nice but nice yẹn ẹ mọ̀ pé kì í ṣe inú ìwà ẹ̀kọ́ pé ó wúwọ̀ níwà ni kò bá èmi lára mu
kó tó sọ̀rọ̀ méjì mẹ́ta àtúnjà àtúnwọlé lọ bá à ń ta lúdò lásán à ń jà. So ọmọ ẹ̀ gbé tọ́kì wá mi gbé tọ́kì yẹn, so géèmì yẹn kò ṣáà work. Bàbá tiẹ̀ náà ń bọ̀ Kọ́lọ̀délé Tósìn Marcus ọmọ Tibetan ó ń bọ̀ ó lóun fẹ́ bá mi yálé sí mímọ́. Ẹ jọ̀ọ́ ibo lọ́n ti yálé sí mímọ́ tó ti ń dín àkàrà wá yálé sí mímọ́. bóyá irú ìṣẹ̀lẹ̀ tiẹ̀ tọ́lá àwọn ìṣẹ̀lẹ̀ tí mo súnmọ́ mi ò gbọ́rú ẹ̀ rí. Ẹlẹ́ mi ṣe kémi tó pàdé Tibetan. Gbogbo nǹkan tí mo ń lọ́dọ̀ Tibetan àwọn olùsọ tí mo ti pàdé mi ò bá rẹ̀ pàdé lọ́dọ̀ wọn. mi ò rí kíṣẹ̀lẹ̀ ó dín àkàrà rí láyé, mi ò rí mo dẹ̀ close mọ́ wọn gan nígbà kan. Ó dé pàtó ìlú máa dé ó jẹ́ kó jẹ́ bọ́ sọ́wọ́ òru. Mo sọ fún ẹ pé kó jẹ́ kí ọlọ́lá wá igbákejì ẹ̀ kó jẹ́ kó wá yálé sí mímọ́ nígbà tí mi ò yàn fẹ́ change ilé. Onírẹ́lá kó wà fún rẹ̀ wá torí ó ti mọ̀ nǹkan tó fẹ́ ṣe, òun bọ̀ ó dín àkàrà wá ó wá fi ṣiṣẹ́. Ó mọ̀ nǹkan tó fi ṣe bẹ́ẹ̀ kó sọ fáyé nǹkan tó fà kàrà ṣe ibi tó ti kó sílé new house tó fẹ́ yálé sí mímọ́ tó ń dín àkàrà wá kó sọ nǹkan tó fà kàrà ṣe. Àkàrà àwọn tó bá gbé kí n fi ṣe bí kí ló dé tí o sọ fún mi pé kí n dín àkàrà sílẹ̀ kí wọ́n tó dé. Ó ṣe jáwọ́ ló dín àkàrà wá láti Èkó wá sí Àbújá. Kẹ́mọ bọ́yẹ plan gbogbo géèmù yẹn o. Kìíní òṣìṣẹ́ UK òṣìṣẹ́ ọmọ ẹ̀ òṣìṣẹ́ ó tún fìlò ká sí ọwọ́ ìbàtọ̀ ọmọ ẹ̀ o. Ó tún fìlò ká sí ọwọ́ ìbàtọ̀ ọmọ ẹ̀ pé ó ní òrùka yẹn wà fún protection. Èmi náà mo délé náà n bá múlò ká n bá bọ̀ dànù. Nítorí èmi mọ̀ ẹ́ mo ti rí kò mọ̀ pé mo máa ń ṣọ́ òun, kò mọ̀ pé tí mo ti ń ṣọ́ òun ọ̀rọ̀ tó ń sọ everything máa fi sọ́wọ́ òsì tí ó mọ̀. Gbogbo nǹkan tí Tibetan ṣe sí fún mi yìí gbogbo ẹ̀ ó fa ẹ̀jíṣẹ́ fún mi. Ó ní kí n ṣọ́ra fún olùṣọ́ kí n má bọ olùṣọ́ kọ̀ọ̀kan dòwò pọ̀ kí wọ́n fẹ́ gbá mi. Ó ní kí n ṣọ́ra fún olùṣọ́ kí n má jẹ́ kí wọ́n pé kí n ṣọ́ra fún àwọn olùṣọ́ pé wọ́n máa fẹ́ set ọmọ up fún mi. Ó náà ń dẹ̀ sí set ọmọ up pé kò ní da kó lè darí àjò èèyàn rú. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọ̀nà ni ọwọ́ méjèèjì ti wá. Ó fẹ́ kí n fẹ́ ọmọ yẹn so that a lè fi bo owó ẹ̀wẹ́ ká tó mo ti fẹ́ ọmọ ẹ̀. Ṣé wọn pé àti lè béèrè owó á di nǹkan míì. Bàtà ní kí lọ UK ó ní kí lọ ṣe impromptu wedding pẹ̀lú ọmọ òun láì sí àmì ń bẹ̀. Ká ní pé mo ti ṣe wedding pẹ̀lú ọmọ yẹn ní UK. Ṣé ọmọ yẹn lè file fún divorce kó wá demand fún ilẹ̀ yẹn as bí inheritance ti tiẹ̀. Òun kankan ni master planner. So èmi náà mo ti get èmi náà wà ń play along bẹ́ẹ̀ ni pé mi ò mọ ohun tó ń ṣe. So pé ìyẹn nìyẹn. Now ẹ má bínú nígbà tí bó tilẹ̀ jẹ́ pé a ti ń rí ọ̀pọ̀lọpọ̀ àrídájú sìn pé Tibetan gbowó lọ́wọ́ yín ṣùgbọ́n ìyá tí wọ́n ń pè ní Ọmọlára Elizabeth Akíntọ̀ǹdé ó dùn mí pé orúkọ yẹn tán mọ́ bàbá wa Akíntọ̀ǹdé torí pé bàbá Akíntọ̀ǹdé bàbá alálùbáríkà làwa mọ̀ wọ́n sí, bàbá Yorùbá ni wọ́n. Àwọn wọn kì í ṣe bàbá lásán. Bàbá Akíntọ̀ǹdé bàbá Yorùbá, bàbá àwa ọmọ Yorùbá òun ni wọ́n. Ó dùn mí pé orúkọ yẹn rẹ kíní yẹn lára. Now ṣé mo wá fẹ́ béèrè now pé obìnrin yẹn kí ni nǹkan tó ń wá ń sọ fún yín títí di ìsìn báyìí àbí ẹ̀ tiẹ̀ láǹfààní àti bóun sọ̀rọ̀ mọ́ àbóhùn ti rí bí ẹni pé òun ti bọ́nú ọ̀rọ̀ yẹn kò tiẹ̀ dá sí mọ́ rárá ni. Ní alákọ̀ọ́kọ́ ara nǹkan tó fi tàn mí náà nìyẹn tó sọ ní ìgbà tí mo pàdé níbi occasion wọ́n present ẹ as former first lady pé ìyàwó Colonel Akíntọ̀ǹdé ó dẹ̀ accept kò dẹ̀ deny ń bẹ̀ yẹn pé òun kì í ṣe ìyàwó Akíntọ̀ǹdé torí àti pé journalist pé bàbá Akíntọ̀ǹdé fúnra wọn tí wọ́n dẹ̀ pé lóòótọ́ o àwọn ti gbà kan jẹ́ ọ̀rẹ́ rí o àmọ́ wọn ò fẹ́ra wọn níyàwó o ìdí tó wá fi ń lórúkọ mi tó wá fi ń lórúkọ Akíntọ̀ǹdé ni àmọ́ but problem ayé títí ẹ̀ nìyẹn ní Ọmọlára. ìyẹn tí ẹ ti kọ́kọ́ wọ́n yọ bàbá alálùbáríkà yẹn sẹ́yìn. No bàbá yẹn ní pé òun mọ̀ ń pa ẹ o olóòtọ́ pé òun ti mọ̀ máa kọ pé òun ò dẹ̀ rí for years now
pé lóòótọ́ wọ́n ti gbà kan jẹ́ ọ̀rẹ́ rí o bó kì í ṣe ìyàwó pé òun ò dẹ̀ fẹ́ rí pé òun àti pé òun ò fẹ́ ṣe ìyàwó rí pé wọ́n ti gbà kan jẹ́ ọ̀rẹ́ rí so àtìgbà tí mo ti ní mo lọ wo tọ́ntọ́n pé kí n lọ wọlé tí mo ní pé mo bá ti ẹ̀pẹ́ lọ tí mo bá ti gbẹ̀júlẹ̀ kí n lọ yẹ àtìgbà ló ti block nọ́mbà mi Tibetan ló ní kó block nọ́mbà mi. That is what my instinct says because Tibetan fẹ́ kí n máa bá òun ná kí n tó lọ bá woman yẹn so that n tó wà èmi ìdẹ̀fẹ́ bá lọ́wọ́ bá Tibetan èmi fẹ́ lọ́wọ́ sí sọ pé Akíntàndé ló ń pè mí fúnra rẹ̀ Ọmọlára fúnra rẹ̀ ló ń pè mí nígbà tó rọ̀ owó tó ti gbowó tó wọ́n play game yẹn perfect game o wọ́n play game yẹn perfect game Ọmọlára máa pè mí Ọmọlára máa pè mí pé bàbá ò ti send owó bàbá sì send 36 million because ó kọ́kọ́ send 36 million Tibetan claim wípé òun fẹ́ lọ wo ilẹ̀ kóhun tó send balance 24 ìyẹn ni 460 million bí ọkọ̀ tó gba another 11 million so ìgbà tẹ́bi tí wọ́n play game tó ti rí pé nǹkan tí mo lọ ń bá bí pé wọ́n ti plan nǹkan tó fẹ́ sọ báyìí sìn bọ̀ tẹ́mi bá débẹ̀ nǹkan tí máa béèrè ó máa contradict plan táwọn ní sílẹ̀ ó ti ń jẹ́ kí ó ti ń cause misunderstanding lára àwọn méjèèjì so Tibetan wá ní kó máa block mi so that màá lè máa pe Tibetan wá sọ fún nǹkan bá ní kó sọ fún tó bá ti dé èmi ò dẹ̀ fẹ́ yẹn pàtí mo ti get game yẹn so mi fẹ́ máa gbàtọ̀dọ̀ Tibetan mọ́ so Ọmọlára àlè sábà wá block number mi láti gbà yẹn tí bá tún fi another number pé tó bá ti lè gbọ́ pé Timileyin ló ń sọ̀rọ̀ a tún block ẹ̀ at least má ti fi different number bí méjì mẹ́ta pé tó pé máa ń block ẹ̀. but mo gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta pé wọ́n sọ wípé ó fìgbà kan promise 6 months pé tán bá lè fún un ní 6 months ó máa dá owó yẹn padà. nígbà tí mo gbé story yẹn lọ sí Sahara àti The Cable gbà yẹn because news yẹn went viral gbà yẹn so news yẹn dà pé ó hit wọn so ọwọ́ sáré lọ bá mo sọ fún wọn pé wọ́n pàtàkì lọ bá The Cable wọn post story sí wọn post story tèmi mọ́ so èmi ti di pé wọ́n ti close ibẹ̀ yẹn mo ti mọ̀ pé ibẹ̀ yẹn ò lè it's not good because mo fún wọn ní story wọn post story mi wọ́n change story tí mo fún wọn so mo wá òkú òkè ibẹ̀ yẹn it's no good area again so bàbá kan wà tó ń jẹ́ bàbá wo pé ẹ̀yin báyìí sì mi ò mọ̀ yín but gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe jẹ́ àgbàlagbà tí ò yé yín ẹ farabalẹ̀ ẹ gbọ́ story yẹn ó yé yín ẹ mọ̀ bí tẹ́yẹ kẹ́ ti gbé mi ò ṣáà mọ̀ yín rí bẹ́ẹ̀ni nǹkan tẹ́yẹ kí mọ̀ yín lélẹ̀ bàbá yẹn ṣe analysis kí ni yẹn gbà yẹn bí Ọmọlára Elizabeth wọ́n rí pé àti Tibetan because ó ń respect Tibetan ó fún ní regard a mọ̀ pé èèyàn gidi ni yín a mọ̀ pé wòlíì Ọlọ́run ni yín kò yẹ ká máa gbọ́ nǹkan béèrè nípa yín so ó ti send signal sí wọn àwọn èèyàn wá lọ bá bàbá yẹn fẹnu ara ẹ̀ sọ wípé Ọmọlára Elizabeth ló kọ àtẹ̀ránṣẹ́ sí òun wípé èmi ni mò ń sọ sọ́tún káàkiri orí social media wípé wọ́n sọ pé wọ́n fún mi lówó mi wípé ìgbà yẹn ní June it was June ó ní pé between that June títí December pé wọ́n á dáwọ́ mi padà fún mi pé ó pẹ́ jù January ìgbà tí December dé tí wọ́n dáwọ́ yẹn padà ní Tibetan wọ́n á gbé ọgbọ́n ìgbà yẹn ní Tibetan wọ́n á sapá tó ń plant àkóbá fúnra ẹ̀ mo competition sí EFCC wọ́n dẹ̀ ti adopt yẹ but EFCC ò gbé wọn ò dẹ̀ gbọ́ rárá dẹ̀ gbé Tibetan EFCC ò gbé mi mọ̀ bẹ́ẹ̀ máa gbọ́ nígbà kan ní wọ́n ò gbé mi mọ̀ bẹ́ẹ̀ máa gbọ́ nígbà kan tó sọ pé Guru Maharaj gbé bàbá Mr. Gbénga tàbí bẹ́ẹ̀ yẹn ni àṣírí ti wá ń tú ọlọ́pàá kan jábọ́ sí ẹni yẹn lọ́wọ́ wípé ṣé kò mọ̀ pé EFCC ń wá ni ẹni yẹn wá ní pé kí ló ń fà pẹ̀lú EFCC kí EFCC máa fi wá òun káàkiri òun pẹ̀lú EFCC ò fa anything now wọ́n ní ṣe bóun ni wọ́n sẹ́ndẹ̀ owó sínú àkáǹtì ẹ̀ tí wọ́n ń gba ọ̀rọ̀ ilẹ̀ tí owó gbàtà àkáǹtì ẹ̀ kọjá petition tí èmi kọ against Tibetan àti Ọmọlára Elizabeth àti Mid Oil Mining and Petrochemical Company because orúkọ company náà fi gbá mi orúkọ company yẹn Ọmọlára ló ní company yẹn ó wà ó ní I think the major CEO wọ́n ní branch náà sí UK Mining and Petrochemical Company wọ́n fi gbá mi. Okay. So nígbà tí ẹni yẹn máa rí pé
ìgbà tó ní wọ́n pàdé gbogbo kí ni wọ́n yẹn tí kò work mọ́ ní gbogbo pọ́pọ́ yẹ plan so èyàn wá lọ bá bàbá wò ó wá lọ fún ọ pé èmi ni mò ń já pátá káàkiri lórí social media wọn sọ wọn fún mi lówó mi ò pé between June and July June to December wá dáwọ́ mi padà ìgbà tí December dé ní àti tí wọn fún mi lówó mi wọ́n plot àti ṣàkóbá fúnra wọn. December yíyàwó December 2023. Okay. Láti June wọ́n ní 6 months láti June wọ December last year wọ́n wá ní pé ó pẹ́ jù January 2024 ó dẹ̀ ti lọ. Ìgbà tí wọ́n dáwọ́ yẹn padà ń sìn báyìí lọ́wọ́ ń dá ọgbọ́n àkóbá fúnra wọn. Ẹ jẹ́ ká kọ́kọ́ pé ọmọ ìkéré ni òun mọ̀yàn àwa mọ̀yàn ẹ jẹ́ ká dàbí ọgbọ́n ká yí mọ́ kínní mi mọ bí mo ṣe máa kọ́ pé ọdọ́ nǹkan tí ọlọ́pàá yẹn sọ sọ́wọ́ Mr. Gbénga ni mò ń sọ o. Tó sọ fún ẹ̀ but ẹni a ní pé kì í ṣe nǹkan lọ́sẹ̀ lówó sínú náà pé àti pé Tibetan lọ́sẹ̀ lówó sínú àkáǹtì ẹ̀ ó ní ok ó ní pé ó máa tó mọ̀. Ẹ má bínú ṣe rí mo ti àwọn nǹkan táwọn èèyàn ń bi mí léèrè tí mi ò rí ìdáhùn sí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mò ń bi yín léèrè ẹ jọ̀ọ́ ṣé kí n mọ́sálá ìbéèrè eléyìí náà ṣé Ọlọ́run ṣàjẹ́ kó sí ìdojúkọ kankan púpọ̀ ní sáìdì yín torí a ti mọ̀ pé tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ oríṣiríṣi nǹkan ló lè máa wáyé. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọpẹ́ ni fún Ọlọ́run ọba mo dẹ̀ dúpẹ́ nítorí pé ṣe mọ̀ pé Ọlọ́run sọ wípé lóòótọ́ ìdojúkọ máa wà nínú ayé ogun máa wà nínú ayé ṣùgbọ́n ká tújú ká pé òun ti ṣẹ́gun ayé. Ọlọ́run dẹ̀ jẹ́ kó yé mi wípé ohun tí màá fi ṣẹ́gun yẹn pé òun ti fi fún mi. Ọlọ́run dẹ̀ máa gbé títóbi ẹ̀ dé Ọlọ́run gbé wòlíì ẹ̀ dìde Ọlọ́run gbé wòlíì ẹ̀ dìde láti fi ṣe àtìlẹ́yìn láti máa mú láti lè mú ká lè máa tọ ká lè wà lórí òótọ́ yẹn tí ipá ọ̀tá ọ̀dẹ̀ ní ìṣẹ̀lẹ̀ wa lórí ìdí tẹ́ fi rí tíbẹ̀ tó fi ń bá bàbá Adébáyọ̀ jà nìyẹn mi ò fẹ́ sọ láti bẹ̀rẹ̀. Ní ìgbà tí ẹ jẹ́ kí n sọ sórí ẹ̀ díẹ̀ because tíbẹ̀ tán ó ti pẹ́ tó ti fẹ́ para ẹ̀ láì ṣe mi ó ti pẹ́ tó ti fẹ́ pa àwọn ọmọ ẹ̀. Ó ń sọ wípé tóun ò bá pa Tọ́pẹ́ ọmọ òun àti Elijah àti Fẹ́mi àti Táyà Táíwò pé mi ò ní dẹ́kun àti máa béèrè owó yẹn. Àbí kò ń gbé ẹ̀sọ̀ sínú ara ọmọ òun kọ́ máa gbé ọmọ òun káàkiri ó ti ṣe o kìí kò ṣe o Ọlọ́run ni ò jẹ́ fún Ọlọ́run ò gbà fún o. Nígbà yẹn ó ní títí July ó ní kó máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ sóhun Ọlọ́run sọ pé irọ́ ló ń pa ó tún yá ó tún ní September Ọlọ́run tún ní irọ́ ló ń pa ó tún jáde ní ìsìnbáyọ̀ ó ní kó máa wò títí July 2024 pé ó máa ní nǹkan tó máa ṣẹlẹ̀ aburú tó ṣe sínú afẹ́fẹ́ dìgbà 2024 tó táìmì yẹn bóògò ti jẹ́ tọ́lọ́run orí Tibetan orí Tọ́pẹ́ Tibetan ló ti máa ṣe tóbi tí pàṣẹ débi fún orí Elijah Tibetan tí pàṣẹ débi fún ló ti máa ṣe orí Fẹ́mi Tibetan tí pàṣẹ débi fún ló ti máa ṣe that is tó bá jẹ́ aburú tí pàṣẹ débi fún ló máa ṣe. that is tó bá jẹ́ bàbá mi that is tó bá jẹ́ aburú ló ní lọ́kàn sí yín. Ó ní pé fáwọn àwọn aburú tó máa ṣẹlẹ̀ ní 2024. Ó ní máa rí àkóbá ó ní kọ́ máa ní kọ́ tó máa ṣẹlẹ̀ mọ́ aburú tó plan yẹn bóògò ní ẹ̀ tí àfi tó bá sọ́lọ̀ mọ́. Bàbá mi ẹ wò ẹ má wulẹ̀ fà yẹn ṣe rí kì í ṣẹ̀yìn ni. Lórí àdójútó yẹn ìdí tó fi bá bàbá Adébáyọ̀ jà níwájú Ọlọ́run àti ènìyàn ní ọjọ́ tí mo lọ ṣọ́ọ̀ṣì bàbá Adébáyọ̀ tí bá parọ́ kí Ọlọ́run bá lódùmarè kó ṣèdájọ́ ẹ̀. Lóòótọ́ mo ti pe bàbá Adébáyọ̀ lórí fóònù but àjọ sọ̀rọ̀ bẹ́lẹ̀ rí wọn dá mi mọ̀. Ọjọ́ tí mo dẹ̀ ń bọ̀ ní church mi ò sọ fún wọn pé mò ń bọ̀ ní church. Bàbá Adébáyọ̀ jókòó sí ẹnu ọ̀nà lọ́jọ́ yẹn mo jókòó bí mo ṣe wọlé mo kí wọn wọ́n jẹ́ nǹkan wọ́n tẹ fóònù bóyá èèyàn kan wá tàbí wọn pé èèyàn kan kí wọn wá lọ jókòó kò tó 5 minutes ni bàbá Adébáyọ̀ wá lọ gba mic wípé ẹnìkan wà níbí báyìí wòlíì kan báyìí ń du ògo ẹ wòlíì yẹn báyìí ń jagun
èmi ìgbà yẹn tí mo pé Tibetan kó ti ń bára ẹ jagun gbà yẹn ń tèmi o bọ̀ èmi mọ̀ pé because ìgbà yẹn mo fi bákan nínú ara mo wá lọ sí hospital mo lọ ṣe test wọ́n ní kò sí nǹkan kan tó ṣe mí mo ṣe gbogbo test everything wọ́n ní kò sí nǹkan kan tó ṣe mí bọ̀ èmi mọ̀ bára mi ṣe rí nínú ara ìgbà yẹn mo wá sẹ́kọ̀ọ́ so bàbá wọn wá pé prayer point yẹn bọ́ prayer point yẹn mo ní bàbá yìí pé èmi ni bàbá yìí ní pé prayer point yìí fún mo ṣáà gba àdúrà yẹn taratara mo gba àdúrà yẹn taratara ní ìgbà táwa yẹ tán mo wá lọ bá bàbá Adébáyọ̀ mi ò wọ́n tẹ bísí lọ́jà because èrò pọ̀ mo ṣáà fi tipátipá pé mo ṣáà rí wọn kí n tó lọ because mo ń padà sí Àbújá ní ọjọ́ yẹn mo ṣáà wá rí wọn èèyàn kan gbalẹ̀ lọ́wọ́ mi o bàbá o ẹni yẹn délélé yìí èèyàn bá lè ṣe jẹ́ wọ́n ní pé bàbá ní kí n gbàgbé pé ẹni yẹn ti gbalẹ̀ yẹn kó ti jẹ́ mọ́lẹ̀ mo ní bàbá ẹni yẹn kò lè jẹ́ lè mọ́lẹ̀ o mo ní ó pọ̀ sá bàbá ní pé èlò ni wọ́n ní over 70 million àwọn ní rárá o pé ó máa pọ̀ ilé àwọn níta ni bá ní Tibetan wọ́n ní Tibetan again ibi tí ó ti yé ìtìwádìí báwọn nìyẹn o tó yẹ gbogbo trap tó ti set sílẹ̀ spiritually bàbá yẹn lọ́lọ́run lò láti máa break yẹ bàbá yẹn àti àwọn kọ̀ọ̀kan Olúwa o lọ́lọ́run láti máa fi break yẹ ìdí tẹ́fìlì tó fi ń bá bàbá Adébáyọ̀ jà nìyẹn o ìdí tó fi bá bàbá Adébáyọ̀ jà nìyẹn. anyway ẹran tó lè kó òun ti mú mọ́lẹ̀ tọ́lọ́run dẹ̀ ẹ̀rọ yẹn kan tó wá tú sílẹ̀ nǹkan tó fi bá bàbá Adébáyọ̀ jà nìyẹn. ṣé o mọ̀ pé ọmọ tó bá ra mọ́tò tó fi gbé bàbá rẹ̀ orúkọ rẹ̀ ò ní parun ọmọ tó bá ra mọ́tò tó fi pa bàbá rẹ̀ náà orúkọ tiẹ̀ náà ò ní parun sọ pé ọ̀rọ̀ wòlíì méjìlá ọ̀rọ̀ prophet méjìlá ń sọ ń bì nísìn à ń sọ̀rọ̀ kan pẹ̀lú dáadáa ọwọ́ rẹ̀ à ń sọ̀rọ̀ kejì pẹ̀lú àìdá tó wà lọ́wọ́ ẹ̀ this same bàbá Adébáyọ̀ tó ń sọ yìí mi ò tí ì l'opportunity àti sọ fún ẹ tọ́lá àti sọ̀rọ̀ so ǹjọ́ mọ̀ pé bàbá yẹn ti bùn mi ní mọ́tò. bàbá yẹn bàbá láàánú ni bàbá yẹn kò gbogbo iṣẹ́ tó ń wáyé má yà ń tiẹ̀. bó bá jẹ́ pé o ti wo interview wọn kan tí mo ṣe Àṣàbẹ́ ló connect mi pé kan ṣá grant mi ní interview yẹn tí mo fi lọ wọ́n dẹ̀ rí pé mọ́tò tó gbé mi wá bẹ̀rẹ̀ sí tèmi. pẹ̀lú wọn nínú ọ́fíìsì àbí. lẹ́yìn rẹ̀ ni wọ́n decide pé kí Àṣàbẹ́ sọ fún mi pé kí n má lọ lọ́la o ọ̀rọ̀ ìrọ̀lẹ́ ọ̀la tán ní kí n má lọ yẹn náà pè mí pé Sokoti ẹ wá wo mọ́tò yín níwájú church láti hòtẹ́ẹ̀lì tán fi mí sí. now àwọn èèyàn kan wá ń sọ̀rọ̀ tá a bá wá ń sọ̀rọ̀ téèyàn bá wá ń sọ̀rọ̀ tí n bá wá sọ̀rọ̀ ọrú bàbá yẹn kí lẹ́nìkan máa wá bá mi sọ sọ máa ní mò ń praise ẹ̀ ni nígbà tí èèyàn ò mọ̀ mi rí tá a ríra rí. ẹ má bínú sà ṣé mọ̀ pé wọ́n máa ń sọ̀rọ̀ pé béèyàn kò sí béèyàn ṣe lè burú tó láyè ó máa ní fans tiẹ̀. bẹ́ẹ̀ni àwọn kan náà burú bí tiẹ̀ ṣùgbọ́n tí wọ́n ní opportunity àti lè unleash ìbúburú wọn. bẹ́ẹ̀ni so béèyàn náà dáadáa náà àwọn kan náà máa support tiẹ̀ but mostly àwọn tó ń support tiẹ̀ àwọn tí òye ni. ìgbà míì tí máa kó báńkà comment màá ní wẹ́ màá ní kó gbàdúrà màá ní pé kó lọ gbàdúrà pé kó lọ fi Tibetan ṣe jẹ́ wọ̀nyẹn. ẹlòmíì máa sọ fún mi pé wẹ́ tó bá rí pé tí wọ́n ń parọ́ mọ́ Tibetan ni gbàdúrà pé nǹkan tí Tibetan ṣe fún ẹ ní tó bá rí pé lóòótọ́ ló ṣe nǹkan fẹ́ni tó dẹ̀ sọ pé kò ṣe fún yín sọ pé kọ́ lọ́n ṣe bẹ́ẹ̀ fún ẹ kó wá mú bóyá ẹni yẹn ń parọ́ àbí kò parọ́. so báyìí ṣe rí nìyẹn kò sí bí àwọn máa ní fásitì tiẹ̀ náà àbí wọ́n máa ní àwọn ti tiẹ̀ ẹ̀dẹ̀mú pé ó dẹ̀ lélẹ̀ ó ń rìn tóògùn ni ẹ̀hún kó lóògùn kà ni. àṣà mo Mr. Timileyin mo bá ẹ dúpẹ́ gan-an torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ là kọjá yìí wà ń kọ́ta ẹlòmíì ò ní là kọjá tí ẹ̀mí rẹ̀ ó fi pin. èmi gan mọ̀ bọ́ Ọlọ́run ni kò ń ṣe ìrìn àjò inú bedroom sí sitting room ó máa ń lágbára kọjá ẹ̀mí ẹlòmíì tẹ́mi yẹn ò ní gbé já pé kó kàn rìn láti bedroom ẹ̀ wá sí sitting room
kò sí lọ́nbẹ̀. so Ọlọ́run pé a dúpẹ́ fún Ọlọ́run pé ẹ má bínú ẹnìkan ló súré pè wọ orí kinní yẹn a dúpẹ́ fún Ọlọ́run pé Ọlọ́run ṣe ìyanu nínú ayé yín bó ṣe ń bí kálukú ṣe ń ṣe nìyẹn gbogbo bó ṣe lé ẹ náà ló lé mi náà torí ó sọ fáwọn ó sọ jáde lórí afẹ́fẹ́ wípé òun fẹ́ kú láì ṣe mi ṣùgbọ́n mo dúpẹ́ pé ìgbà tó pè ṣùgbọ́n mo dúpẹ́ pé ìgbà tó pè ìgbà tó predict ikú fèmi ìgbà náà ni ẹnìkan fi mọ́tò ránṣẹ́ lẹ́nìkan fún mi mọ́tò so ó túmọ̀ sí pé Ọlọ́run ti jù lọ everyday sìn ni àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń wò ni àwọn ẹlòmíì tí wọ́n jẹ́ ẹlẹ́sìn àbáláyé wọ́n á pè mí wọ́n máa rọ́ ibi lé ẹni tó sọ̀rọ̀ yẹn sí mi wọ́n máa rọ́ ibi lé lórí wọ́n máa ṣe àdúrà fún mi ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ bẹ́ẹ̀ wọ́n máa rọ́ ibi lé lórí wọ́n máa ṣàdúrà fún mi so ṣé mo wá jù báyìí lọ ni ta ni mò ń fún lówó oúnjẹ nínú àwọn tó ń ṣe yẹn fún mi ṣé rí bó bá ti wulẹ̀ ọpẹ́ láyé tó tí irọ́ bá ti ń lọ lógún ọdún ọjọ́ kan báyìí ni òótọ́ ọba Ọlọ́run ti sọ pé lára ti yín ni ó ti kọsẹ̀ tí ó yí lọ́wọ́ otherwise tí kì í bá ṣe pé àwọn èèyàn bá mi sọ̀rọ̀ tí kì í bá ṣe pé àwọn èèyàn bá mi sọ̀rọ̀ tí kì í bá ṣe pé àwọn èèyàn bá mi sọ̀rọ̀ pé kí n jáwọ́ lórí ọ̀rọ̀ ẹ̀ pé kémi fèsì ibi tèmi ń lọ jù bẹ́ẹ̀ yẹn lọ mo fi Ọlọ́run Elédùmarè búra àwọn èèyàn tó ti bá mi sọ̀rọ̀ iye nǹkan mi báyìí wà lọ́wọ́ ẹ̀ tí ò fún mi mọ́ nǹkan mi báyìí wà lọ́wọ́ ẹ̀ tí ò fún mi mọ́ ó bá mi èèyàn bíi méje ló ti bá mi sọ̀rọ̀ ó bá mi ralẹ̀ rìsíìtì wà lọ́wọ́ ẹ̀ ilẹ̀ wà lọ́wọ́ ẹ̀ èrí rìsíìtì èrí lẹ̀ àwọn bíi méje náà bá mi sọ ṣé sọ pé àwọn fẹ́ kí n interview àwọn ṣé sọ pé wọ́n láwọn fẹ́ kí n interview àwọn bọ́ èèyàn pẹ́ déèyàn yẹ̀yẹ́ nígbà tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń bá mi sọ̀rọ̀ tán ti ń bẹ̀ mí Mr. Sokoti ẹ̀yin ní wéètì ju gbogbo ntẹ́lẹ̀ yìí ṣe lọ ẹ dákun ẹ mọ́ pẹ̀lú ọ̀bọ jáwúrà pé àwọn èèyàn ní notice difference tó wà láàrin ẹ̀yin méjèèjì tẹ́ bá jọ ń fà òun ni mo ṣe dákẹ́ ṣùgbọ́n nǹkan ọ̀rọ̀ kan tí mo mọ̀ ni wípé tó bá jẹ́ pé òun náà bí ọmọ tiẹ̀ tó dẹ̀ fẹ́ kọ́ ọmọ òun ó ní láárí gbogbo ohun tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tí ó fẹ́ fi sọ ẹ́ di ẹdun arinlẹ̀ Ọlọ́run ní jẹ́ kó rí kankan gbà pẹ̀lú ògo Ọlọ́run gbogbo plan tó bá ní lórí ẹ̀ gbogbo plan tó bá ní lórí ẹ̀ àti dáadáa ni o àti tí ò dáa ni o Ọlọ́run ó dá padà sórí àwọn ọmọ tiẹ̀ náà bẹ́ẹ̀mi náà ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí gbogbo plan tèmi náà bá ní sí ẹ àìdá dáadáa ni o nídàkejì ni o Ọlọ́run Olódùmarè yóò jẹ́ orí bẹ́ẹ̀ fáwọn ọmọ tí mo bí nínú mi ṣe rí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ gbogbo àwọn ẹ̀yin èèyàn mi tí ẹ̀ ń bá mi sọ̀rọ̀ mi ní fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ gùn jù báyìí lọ tí ó bá tún padà di ìgbà míì mo tún lè mú Mr. Timileyin wá sí ojú ìwòran yín ṣùgbọ́n eléyìí mi ní fẹ́ kó gun àgòjù ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ẹ ti ń bi mí lọ́pọ̀lọpọ̀ gbà tẹ́ ẹ̀ ń pè mí tí mi ò ní ánsà sí òun náà ni mo ti béèrè lọ́wọ́ Mr. Timileyin tí ẹ̀yin náà dẹ̀ ti gbọ́ mo wá bẹ̀ ẹ̀yin alábíàmọ ayé bí ewé ti bọ́ lára igi tí kì í ní igi lára bẹ́ẹ̀ ni kẹ́ ẹ ṣe bá mi ṣe kí ọmọkùnrin yìí rí owó rẹ̀ gbà kí àti jẹ àti mu rẹ̀ kó má padà nira tóun bá kọ̀ láti fi àwọn òbí ẹ̀ ṣe ritual tó kọ̀ látàwọn òfin àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe ritual tó ṣiṣẹ́ tó struggle fún ìgbésí ayé ara ẹ̀ láti rí tọ́rọ́ kọ́bọ̀ tí ó fi máa build ara ẹ̀ tẹ́nìkan dẹ̀ fi lọ́sàn kan òru kan tó dẹ̀ gba owó yẹn tí irú ọmọ bẹ́ẹ̀ bá wà ní ipò aláìní kí lẹ tó rò pé ó máa rí pẹ̀lú ògo ọ̀rọ̀ Mr. Timileyin ò ní padà wà ní ipò aláìní. àmín bàbá mi fẹ́ sọ ọ̀rọ̀ kan. Okay. Very quick question tó kọ́ àwọn èèyàn béèrè lọ́wọ́ Tibetan kí ló dé tó fi ní pé kí n má gba lọ́ọ̀yà nígbà tí mo fẹ́ ra ilẹ̀ ó dẹ̀ ṣe tán mo dẹ̀ ní pé mi ò ra lẹ̀ mọ́ sìn oníkó wàá play intermediate láàrin mi àti Ọmọlára Elizabeth
mo dẹ̀ ní pé mi ò ralẹ̀ mọ́ sí kó dáwó padà kí nìkan tó mú ẹ kí nìkan tó nira fún ẹ láti sọ pé kí Ọmọlára kó dáwó yẹn padà fún ẹ kó dẹ̀ àbí kó sọ fún Ọmọlára kó dáwó yẹn padà fún mi. that is tó bá jẹ́ pé lóòótọ́ ló fọ́ Ọmọlára o. torí ẹ̀yìn tó bá yẹ kó fún Ọmọlára lóòótọ́ because ó sọ fún mi ọ́fíìsì mo mọ tí Ọmọlára ń lò ó fẹnu ara ẹ sọ wípé ìwọ ló sọ fún Ọmọlára pé kó kúrò ní ọ́fíìsì yẹn kó má lọ ọ́fíìsì yẹn mọ́ mi ì dẹ̀ mọ́lé Ọmọlára ó dẹ̀ ní kí ló máa bá Ọmọlára kí ló máa gbowó lọ́wọ́ Ọmọlára kí ló máa bá ìwọ náà kí ló máa gbowó lọ́wọ́ ìwọ náà ìwọ àkáǹtì ti sẹ́ni mo dẹ̀ send owó sí àkáǹtì Kọ́lọ̀délé Tósìn Marcus Tibetan ni mo send owó sí tó bá jẹ́ pé ìwọ pé ní wòlíì Ọlọ́run lóòótọ́ àti ilé òdodo tó dẹ̀ mọ̀ pé okòwò yẹn fún Ọmọlára Elizabeth tí mo dẹ̀ ń bí ẹ́ ó yẹ kó lè wò pé Ọmọlára ọmọ yìí ń tàbùkù bá orúkọ mi o bá mi dá owó ọmọ yìí padà ní kíákíá for the past 1 year kí ló cost Tibetan láti sọ bẹ́ẹ̀. ìkan nìyẹn tó bá jẹ́ pé lóòótọ́ ni àṣírí wọn wá bò bí wọ́n ṣe máa ń sọ fún apá àṣírí àwọn bò pé ilẹ̀ àìmọye ilẹ̀ tán fáwọn. pé òun ti lówó náà kí ló dé tí ò lè dá 70 million padà fọwọ́ àwọn ṣe ó dẹ̀ ní polówó ní. tí mo sọ náà nìyẹn pé tí mo fẹ́ béèrè tèmi fẹ́ béèrè nìyẹn pé tó bá jẹ́ pé lóòótọ́ làṣírí wọn bò bí wọ́n ṣe sọ pé àṣírí àwọn bò yẹn wọ́n ní àìmọye ilé ni wọ́n fáwọn. aráwọ̀ náà fi kọ́ kàtítíra wèrè tó kọ́ síbẹ̀ yẹn. àìmọye owó ni wọ́n fáwọn àìmọye ilẹ̀ ni wọ́n fáwọn àìmọye mọ́tò làwọn ní kí ló dé tí wọn ò lè ta méjì tàbí mẹ́ta nú àwọn mọ́tò yẹn kí wọ́n fi san owó tó ń tá ní sí méjì wọn yìí nígbà tí ẹ ti àgírí pé ẹ gbowó ẹ ti wọ́n láwọn ní mọ́tò wọ́n láwọn gbogbo mọ́tò táwọn yẹn máa ń gbé fáwọn wọ́n ní gbogbo mọ́tò táwọn èèyàn máa ń gbé fáwọn wọ́n ló kúnlé rẹpẹtẹ. níbo jíìpù kan wà ń bẹ̀ jíìpù ti gbó wọ́n ta jíìpù yẹn kan bóyá ló lè ju 1.something million ìyẹn kan tó bá ríyàn rà tó ló ti gbó. àti àbálọ̀ kan tó ń gbé fún àbálọ̀ yẹn ó ní pé ọmọlẹ́yìn ẹ̀ pé ó jí àbálọ̀ yẹn gbà yẹn ó dẹ̀ padà gbá àbí bí àbálọ̀ àbí bọ́ọ̀sì tó padà gbá gbogbo mọ́tò tó wà ní kọ́ padà bọ́ ta because kì í ṣe àmọ́tò ayé òde òní kan àmọ́tò tẹ́lẹ̀ tó ti pẹ́ ni torí pé ó ní ojú kòkòrò ó ní ọwọ́ ẹ̀ le instead tó máa fi dáṣì yàn á jẹ́ kó wà níbẹ̀ yẹn kó máa jẹ pátá nínú kọ́pàdé ẹ̀ kì í ṣe mọ́tò gidi kọ́ yẹ́rọ ló ń pa mọ́tò tó wà ní kọ́pàdé kò sílẹ̀ tó wọ́n ti 3 million bẹ́ẹ̀ mi lè sọ́ọ́sì báyìí tí dọ́là ti wọ́n kò sí mọ́tò tó wà ní kọ́pàdé tó wọ́n 3 million. ẹ̀bẹ̀ tẹ́mi máa ṣàbẹ̀ wọ́n ni pé kí wọ́n gbà pé ayé ti dá sọ̀rọ̀ yìí kí wọ́n gbà pé ìjẹ tí èèyàn jẹ tẹ̀tẹ̀ ó ṣeé ṣe. kó jọ kó sọ fún mi pé kó yé ṣàbúrú sí mi kó dá owó mi padà kó yé ṣàbúrú sí mi. kó dá owó mi padà kó yé ṣàbúrú sí mi. èèyàn bẹ̀bẹ̀ pé kéèyàn mọ̀ ṣàbújú ó mọ̀ ṣàbúrú àwọn èèyàn ti wà lẹ́yìn ẹ̀ débi pé sórí tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ọwọ́ báyìí ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé òkè báyìí ìgbà tó wọ̀ yẹn bá rọ ara rẹ̀ ní fi iná sórí òkìtì ọ̀gán orí ara rẹ̀ ní jìí sí wọ́n ń pe kinní kan ní àrígi ṣẹ́gi tó bá ṣẹ́gi tán báyìí yóò fi kó orí ara rẹ̀ ní fi kọ́fà so bí ó máa ṣe gbogbo ohun tó bá wù ú èmi ò bẹ́ kọ́mọ́ sóògùn sí ẹ níjọ́ tó bá kan èyí tó jẹ́ níjọ́ náà ní ó rí lára rẹ̀ ní ó rí lára ìyàwó ní ó rí lára ọmọ ẹ̀ èyẹ káfíyẹ lẹbẹ yẹn so ẹ̀yin èèyàn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ pé mo láǹfààní àti bá ẹni tẹ́ ń dà mí láàmú pé kí n bá sọ̀rọ̀ kí n béèrè àwọn question lọ́wọ́ ẹ̀ mo láǹfààní àti bá wọn sọ ọ̀rọ̀ ní èní òun náà dẹ̀ ti gbogbo ń tá a dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ náà ni òun náà ló rí fèsì sí mo kàn bẹ̀ ẹ̀yin èèyàn mo bẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá lọmọ yìí o ọmọ Yorùbá lọmọ yìí o àwọn Yorùbá dẹ̀ sọ pé yèyé ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà ọmọ Yorùbá lélẹ́yìí o ẹ má jẹ́ ká fojú sunkún ọmọ yìí o nítorí selfish interest ẹnìkan nítorí pé ẹnìkan fẹ́ kó èrè ẹlòmíì ẹ má jẹ́ ká fojú sunkún ọmọ yìí gbogbo ọ̀nà tẹ́ wá máa gbà tí owó ọmọ yìí ó fi padà tẹ́ lọ́wọ́ tí ó fi di ẹni tí ó bẹ̀rẹ̀ sí ní bá ìgbésí ayé ara ẹ̀ lọ ẹni yìí n tó bá fi lè mú máa fún irú àwọn Tibetan ní àwọn nǹkan tó ń fún wọn yẹn ó yẹ kẹ́ ẹ mọ̀ pé yóò ti máa ṣe dáadáa fáwọn òbí ẹ̀ ṣé inú òbí wa lè dùn kọ́mọ tó ti ń ṣe dáadáa fún yàn kọ́mọ lè ṣe dáadáa fún yàn mọ́ àbí ńgbà tí iṣẹ́ tó ń ṣe tó fi ń ṣe dáadáa fún ọ náà ni wọ́n ti gba kápítà lọ́wọ́ ẹ̀ yẹn kí ni ó ṣe máa ṣe dáadáa fáwọn òbí
òun náà ní mọ̀lẹ́bí ó lábúrò ó láwọn ọ̀rẹ́ tó ń ṣe é fún before kó tó kan Prophet Tibetan. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí mo fẹ́ kí gbogbo èèyàn alábíàmọ ayé, gbogbo ẹ̀yin alágbára ayé nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin alábíàmọ ayé nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin tí ẹ máa ń gbè sí ẹ̀yìn òdodo nílẹ̀ Yorùbá, mo fẹ́ kẹ́ ẹ bá mi tẹ̀lé Tìmílẹ́yìn. Ẹ má jẹ́ ká jí ọmọ yìí, ẹ má jẹ́ ká fojú sunkún ọmọ yìí léwe. Lẹ́yìn náà, ẹ má jẹ́ kí wọn alónilọ́wọ́ gbà tọwọ́ ọmọ yìí, ẹ má jẹ́ kí wọ́n gbàgbé. Ojú òní tì wá. Tìmílẹ́yìn, mi ò ní fojú sunkún ẹ o, pẹ̀lú ògo Ọlọ́run, ní fojú sunkún ẹ o. Ìwọ náà ò ní fojú sunkún ọmọ o, pẹ̀lú ògo Ọlọ́run. Sórí owó rẹ mo fẹ́ kó o mọ̀ pé ó wà nípamọ́ ni. Àwọn èèyàn ó dá sí i, àwọn èèyàn ó dá sí owó ẹ, ó rò owó ẹ gbà. Àti pàápàá jùlọ táwọn náà bá lójú tì, wọn ò ní fẹ́ káwọn èèyàn ó dá sí mọ́ǹsìn kí wọ́n tó dá owó tó wà lọ́wọ́ wọn yẹn padà. Torí tí wọn bá dá padà, irú àwọn tẹ́ni a máa sọ̀rọ̀ nípa àwọn ọmọ yìí náà, á padà sọ nígbà àwọn èèyàn bá sá béèrè kankan lọ́wọ́ wa, yóò sá ní nǹkan tá a máa sọ torí pé a ti involve nínú ẹ̀rí àti dá sí rí. So ẹ̀yin èèyàn, mo kí yín o, ojú òní tì yín o. Tó bá tún jẹ mọ́ pé màá tún gbé Mr. Tìmílẹ́yìn wá lẹ́ẹ̀kan sí i, pẹ̀lú ògo Ọlọ́run, màá máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Ojú òní tì yín, mo dúpẹ́ lọ́wọ́ yín. Tìmílẹ́yìn, ó ṣé gan o, mo dúpẹ́ o. Ojú òní tì ẹ. Mo fẹ́ kí wọn náà kí àwọn èèyàn. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa, mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa, àwọn bàbá wa, àwọn ẹ̀gbọ́n wa àtàwọn àbúrò wa lọ́kùnrin lóbìnrin nílẹ̀ àti ní òkè òkun. Mo dẹ̀ dúpẹ́ fún àdúró tì yín torí bí ó ṣe Ọlọ́run ènìyàn ní Ọlọ́run fi ṣe aṣọ ènìyàn. Mo dúpẹ́ pé ẹ dálù mí láyà. Mo dúpẹ́ fún gbogbo call, fún gbogbo akitiyan olúkálùkù. Mo dúpẹ́, mo fògo fọ́lọ́run lórí ayé gbogbo wa. Ẹ ṣé. Ó ṣé bàbá mi. Thank you very much. Ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ o, ẹ ṣé o. A tó máa mú nǹkan mi wá sí etí gbọ́ yín.